Adémọ́lá òwú àlàáfíà kó máa bá gbogbo ènìyàn gbé lénìí o. Mo ní ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. Màgògó lẹ́nu ọmọ Adémọ́lá o. Mi ní àìgbóhùn màgògó. Wọ́n máa kì í pohùn mágógó lẹ́nu àti tún débi àbí ìṣe wa. Béèyàn kan bá pé mo ṣe tèmi o. Ibè lára ké wọlé ìgbé. Béèyàn kan bá sọ pé mo ṣe tèmi yé. Mo ní àti tún débi àṣẹ ń dé o. Wọlé mi sọ o. Ọ̀rọ̀ kan gbọ́ kì. Ẹnu lẹ́sẹ̀ fi pè kúrò o. Ó sọ̀rọ̀ kó ní kí bàbá ọlọ́rọ̀ ó ṣe. Èmi máa mú ọ̀la máa mú o. Ẹnu ni wọ́n fi ń pè kúrò ojú ọ̀nà. Kúrò ojú ọ̀nà o. Ìmọ̀lá kúrò. Ẹni alélẹ́ta ò lè bá. Ọlọ́run ní ń bẹ lẹ́yìn àwa. Ibi ọ̀tá rò pé kò ń gbà kó ń mú ọ ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ. First Bank. Ẹ káàsán lè yọ ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta. Ẹ káàárọ̀ lórílẹ̀‐èdè bì mìíràn. Sálàáfíà ni mo bá yín. Ẹyẹ àwọn kan sọ̀rọ̀ lọ́dún orí. Àròyé ní jẹ́ ìfẹ́kà owó. Igbe kíké ni tẹyẹ lóko. Adémọ́lá mi gbòdù gbé. A ti gbọ́ àwọn ọ̀rọ̀ kan gbọ́ kìgbé o. Mo ní Yorùbá Nation lábádé lọ́sàn yìí. Ẹni bá ní a máa wà la ò ní dé bá. Ẹni a bá ní a máa wà ilé ló máa gbé kò ní ráyè bọ́ ọ̀tá. Gbogbo ènìyàn ni mo kí bí ẹ ṣe ń wọlé lọ́sàn yìí ẹ mà káàbọ̀. Aráyé ẹgbẹ́ mi sókè kí n má ṣe jábọ́. Òde ọmọ aráyé ẹgbẹ́ wọ tàbí òde. Mo ní mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà. Ọmọ aráyé ẹgbẹ́ wọ tàbí òde. Mo kí àwọn tó jù mí lọ mo kí àwọn tí mo jù lọ mo kí àwọn tí ò ti tó mi. Ọmọ aráyé ẹgbẹ́ wọ tàbí. Èmi kì í ṣèbà ènìyàn mo ṣèbà Elédùmarè ẹni tó dá mi sáyé ẹni tó bí mi tó jí mi tó jí mi tó rà mí tó là mí tó gbé mi sínú ìpàpọ̀ rẹ̀. Ìgbè kíkẹ́ ni. Ògo ni fún Ọlọ́run mo dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní. Ẹgbẹ́ wọ tàbí òde. Má fi tọ́kí wé pàmò mi yàtọ̀ sáwọn gbà. Mo ní o máa láìkẹ́ máa lọ́ọ̀fù orí ẹ ò ní gbàbọ̀ jù. Ìwọ tó o ti wọlé lọ́sàn yóò fa àṣìṣe ò ní bà ọ́. Sáárọ̀ ló wà mọ́lé okú ojíire o. Ara ò le bí. Olórí ogun ayé rẹ mo ní ó ṣègbé dànù. Inú rẹ̀ á dùn bó o ṣe ń tẹ lọ́ọ̀fù tó ń tẹ láìkì yẹn. Ẹja máa káwọn èèyàn wa tó ti wọlé mà káàbọ̀. Pàlùdà fẹ́ pàlù yẹn dẹ̀ àṣìṣàtì àríkẹ́ àríkúyọ̀ lórúkọ Jésù àríkẹ́wúyọ̀. Prince Adékúnlé ẹ̀ mà káàsán o. Adémọ́lá rọ́bà. Mú bọ̀ ẹ káàsán. Agogo ìlú àtòríwá lọ́dún. Abídèmí Ọlálẹ́kan ẹ̀ mà káàsán o. Sálàáfíà ní gbogbo ilé wa. Unknown number. Adémọ́lá rọ́bà kìkì ló ń dún. Àṣìṣe ọmọ lára ẹ̀ mà káàsán. Ara ò le bí. Ẹ̀yin elégbèga. Ẹ̀yin sọ̀pọ́tàdà ẹ máa wọlé ẹ máa ṣe ẹ máa jókòó ẹ máa sì dáhùn ẹ wá gbọ́ làbárì mi. Ẹ̀yin èlé. Mo fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ kékeré kan. Torí
ẹja ń bá kàn. ìwọ ló mọ̀, ìwọ ló lè sọ. Yé tí kùn ẹ káàsán o. ìwọ lọmọ lójú gbangba. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ mà káàsán. fojú pa wá jọ̀wọ́ má má fojú ṣe wá. Gbogbo ẹ̀yin alágbàtẹrù Yorùbá Nation ẹ kú oríire o. Elégbèéga. Àwọn èèyàn bí mi pé irú oríire wo. Ẹ̀yin elégbè mi o. àwa lẹ́yìn. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí náà ni. Bákan. ìwọ ló mọ̀, Yes. ìwọ ló lè sọ. ìwọ lọmọ lójú rẹpẹtẹ, ìwọ lọmọ lójú gbangba. Really? Adémọ́lá ti dé dákun má má fò. Ó ti pẹ́ tí ọmọ ọba ti ń sọ pé ọ̀pọ̀ ènìyàn ń bẹ lórí ilẹ̀ ní colocation 419 tí àrùn ọpọlọ máa ń bá jà. Èmi lọmọ tán wí. Kì í ṣe gbogbo ẹni tó kàwé ló máa ń lọ́pọlọ. Lójó ti gbogbo. àgùntà wálẹ̀ ó ti jó. Yé náà ti James ẹ mà káàsán o. àgùntà wálẹ̀ ó ti jó. Àṣà tó dágájíá. àgùntà wálẹ̀ ó ti bọ̀. Bọ̀nyú mọ̀sẹ́ mo kí Ọláníyì Olúwadámiláre bọ̀nyú mọ̀sẹ́ àgùntà wálẹ̀ kọ̀mọ́ sàfà bí ẹ̀mẹ̀sì èmi lọmọ tán sọ. mo kí ọ ti kútọ́nu. má lọ bá wọn dáṣà mélé ìjọ ìṣọlá gbòde mọ́lá. Mo ní kì í ṣe gbogbo ẹni tó kàwé ló ní làákàyè. èmi lọmọ tán sọ. Mi lọmọ tán wí. Wọ́n ní ọmọdé yìí gọ̀. Ó bàbá ní Ó ní tí ò bá ti kú. ọkọ̀ tàṣà mi. Wọ́n lọ́mọdé yìí mà gọ̀. Èmi lọmọ kúdí. èmi lọmọ tán sọ. Because Wọ́n ní bí ò bá kú. àgùntà wálẹ̀ ó ti Mo jó. bọ̀ ó ṣeun jàre ìyàwó mi ń tọ́jú mi dáadáa ni. wálẹ̀ ó ti jó. àṣà tó dágájíá. àgùntà wálẹ̀ ó ti bọ̀. Ọ̀rọ̀ ìṣítí ńláńlá. àgùntà wálẹ̀ ó ti bọ̀. Ọlá Ọlọ́run làwa fi ń mí o jàre. ìjọ ìṣọlá gbòde mọ́lá. Mo ní tẹ́nìyàn bá wà láyé mọ́mì wọ́n ní tó bá gọ̀ wọ́n ní tí ò bá ti kú kí ni ó pa á? Sọ fún mi. Mú jọjọ, sìstá mi mú jọjọ. Mú jọjọ. Òkè Ọláníyì Côte d'Ivoire ni bọ̀nyú. Mú jọjọ, ó yá jẹ́ ká jọjọ. Okun àwọ̀ èyí ọ̀rọ̀ o. Ó máa jó. Gbogbo ọmọ èyí rí agbogbo ni mo kí pátápátá láìkéde kẹ̀kẹ́. Nǹkan wá máa wò wọ́n níran. Mo ní mo kí yín ní gbogbo Èkìtì okun àbá okun èyí o. Kí famous òmùtò. Ẹ̀yin ará Àkúrẹ́ báwo ni o. Mú jọjọ. Èyí rẹ síkọ́ àbá rẹ síkọ́ sàláfíà gbogbo kẹtẹrin hàn. Débọ́lá o. Ẹ̀yin Iléṣà mo kí ayín o gbogbo yín ni mo kí o ẹ̀yin Ìjẹ̀ṣà. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ ǹlẹ́ o tẹ́ ẹ ti fọ̀ọ̀lẹ̀ sọ́kọ ẹ má bínú Ọ̀yọ́ là ń lọ lé ni. Sẹ́ni kí bò lóhùn màmá rẹ̀ pé kì ní ẹ̀rọ dòdòdò. Ó pretty baby mi jù bá di kílẹ̀kẹ́. A fẹ́ ṣe fàájì lọ́sàn-án yìí ni mọ́mì nítorí pé inú rẹ ò ní bàjẹ́ nítorí Ọlọ́run Elédùmarè ọba tó dá ayé dá ọ̀run. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nítorí tó ń lọ nígboro tó ò bá mọ tó ń lọ mọ́mì àwọn ọ̀rọ̀ kan ò tiẹ̀ yé mi mo máa ń gbọ́ lójoojúmọ́ ṣùgbọ́n ó máa ń mú mi ṣe bíi pé mi ò gbọ́ ohun tí ènìyàn ń wí ṣùgbọ́n mo kúkú gbọ́ ohun tí Elédùmarè ń sọ. Gbọ́ mo ní bí ọmọdé ò bá gọ̀ wọ́n sọ pé ọmọdé yìí gọ̀ o ọmọdé yìí gọ̀ kẹ̀ ọmọdé yìí ò gọ̀ oní tó bá gọ̀ tí ò bá ti kú gbọ́ dáadáa wọ́n ní tọ́mọdé bá gọ̀ bí ò bá kú kí ni ó pa á sọ fún mi wọ́n lọ ọmọdé yìí gọ̀ ọmọdé yìí gọ̀ sọ fún mi. Ẹ jẹ́ a máa lọ sínú ọ̀rọ̀ máàmí ẹ bà káàbọ̀. Máàmí Aláàjà mo ṣe Bọ́lá tán bá kì í tilétilé mi ìmàlú yín ni o. Máàmí mo ṣe Bọ́lá tán ẹ káàsán o. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ ànábì kẹ́. Ànábì Jésù. Máàmí ní ẹ̀gàn ni ó pa á. Ọ̀tá lè Jósẹ́fù.
tó Joseph. Ẹ̀gbọ́n ọ̀tá ilé Joseph ló sanwó Joseph. Joseph o. Ẹ̀hẹ́n. Ló ti yá ọba dá wa ti bá. Ìgbà yìí lọ́la ọpẹ́ lọ́pẹ́ bàbá. Báwo ni bá ṣe gbọ́rọ̀ ayé mi gbà? Àwọn kan ní Yorùbá Nation wọ́n ní òní ṣeéṣe kí ló fọ̀rọ̀ rádaràda. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Ẹ ò Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Gbọ́rọ̀ ayé mi gbà. Olówó ní Ìjẹ̀bú mi ní màá mi náwọn màá mi ò sí. Ọ̀rọ̀ mi tún dàbí ọ̀rọ̀ ànábì kẹ́. Máma yájú sí Ìjẹ̀bú. Ànábì Dáníẹ́lì. Ẹ ò Dáníẹ́lì ní inú wo kìnìún. Sunday nínú wo kìnìún lọ́wọ́. àṣà. Àmọ́ toró lọ́lọ́run lẹ́yìn máa fòyà. Nítorí Sunday lọ́lọ́run lẹ́yìn máma fòyà. Ayé bì ní. Ìgbà yìí lọ́lá ọpẹ́lọpẹ́ Ọlọ́run bàbá. Ọmọ ọba ìgbà yìí ọmọ ọba ó mà ṣe o. Ayé ó ṣe Ọlọ́run. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Mo ní mo rí Ìjẹ̀bú lẹ́yìn mi mo daṣọ Ìjẹ̀bú bóra Ìjẹ̀bú dáa pọ̀. Mo dúpẹ́ mo ní bàbá. Màámi ajínrere àgbáyé ayé ò ní pa yín lẹ́kún. Mo dúpẹ́ mo ní ọ́. Ó dáa ká ní lọ́lọ́run. Òun ló ra mí padà tó sọ mí dọmọ. Ẹlòmíì ọmọ àlè paraku ni. Hallelujah. Ìrẹ́ padà wá lórí bẹ́ẹ̀ mi. Ìgbà yíyọ. A lè bí nílé ọkọ, a lè bí níbi tó lórúkọ tó làmìlaka ṣùgbọ́n ó máa wù àbí ọmọ àlè. Ṣé ọba wa. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Ẹlòmíì wà láyé ó dáwọ́ ènìyàn bóra ṣùgbọ́n ẹranko ni wọ́n. Ẹ ṣé bàbá. Ta là ń bá wí, ta là ń sọ ń pa ẹ̀. Ẹ ṣé. Ẹ ṣé. Ẹ ṣé bàbá. Ẹ ṣé bàbá. Ẹ ṣé Ọlọ́run mi. Tó o bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó yẹ kó o lè sọ ti làákàyè. Ẹ ṣé. Ẹ ṣé bàbá. Ọ̀rọ̀ méjì péré ni mo fẹ́ mú nínú ọ̀rọ̀ náà. Báwo ni bá ṣe gbọ́rọ̀ ayé mi gbà? Wọ́n ní Nnamdi Kanu ní ìwé ìgbélú òkè òkun. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Wọ́n ló ní ti England lọ́wọ́. Ọlọ́run o. Wọ́n ló ní ti orílẹ̀-èdè United Kingdom lọ́wọ́. Jésù já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mo ti kú bàbá sọ́bì dálá. Mo ní ẹlòmíì nínú sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní ìdí deliverance. Ló fi rá mi gbàdá, ó ti ja ìdè náà. Ó ṣe yé mi ni o. Òkú sọ́bì dálá yé. Ẹ̀jẹ̀ rẹ̀ bíyebíye. Ọmọ mi fi tó mi létí ní àyípẹ́ Olúnlọ́yọ̀ wọn ló ti gba abẹ́rẹ́ kan nígbà tán gbé sínú ẹ̀wọ̀n gbà náà. Báwo ni bá ṣe gbọ́rọ̀ ayé mi gbà? Ó ṣe Ọlọ́run ọpẹ́lọpẹ́. Wọ́n ní ìjọba Nàìjíríà ti fún lábẹ́rẹ́ ọpọlọ rẹ̀ ti dàrú. Ọlọ́run o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Láti gbọ́rọ̀ ayé mi gbà. Mami sí ọ̀rọ̀ yìí lọ́sàn-án yìí mo fẹ́ sọ̀rọ̀. Jésù bàbàrà wẹ́ni mú. Ibi tí mò ń lọ kọ́ ni mo sì ń gbà. Ọ̀rọ̀ Olúnlọ́yọ̀ Kẹ́mi Olúnlọ́yọ̀ ò tiẹ̀ lè mì mí rárá. Àwẹ̀ mi ni. Ṣùgbọ́n I just want to take awareness of it. So màpá wa ògbóyìnbó òun ló kàwé. Lórí ọ̀fẹ́ bàbá. Àwọn náà rí ìdí jọ́nálìsì o. Ẹ̀jẹ̀ ọ̀dà. Ọlọ́run má jẹ́ arẹ́ jọ́nálìsì. Pàtẹ́wọ́ rẹ fún Jésù dáadáa. Nínú ẹ̀jẹ̀ ọ̀dà kò tán fún ọkàn. Hallelujah. Wọ́n á lẹ́yìn ọmọ Yorùbá Nation wọ́n lẹ́ẹ̀ ti gbàgbé Sunday Igboho ṣé lóòótọ́ ni Olúnlọ́yọ̀ sọ. Wọ́n á ní owó tẹ́ ẹ dájọ́ olóhùn òrírú ẹgbẹ́ burúkú báyìí rí tó pè fún ìyẹn Yorùbá Nation. Mo bá Olùgbàlà mi lò. Mo ní ṣé lóòótọ́ la gbàgbé ọmọ Adéyẹmọ sí Bẹ̀nẹ̀. Mo ti wẹ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn. Jẹ́ máa rí kọ́mẹ̀ǹtì ẹ nípa ọ̀rọ̀ náà. Gbogbo ọkàn tí kò mọ̀. Bùsáyọ̀ Bùsọ́lá Táyọ̀ ọmọ kú ọjọ́ mẹ́ta. Mo ti mọ̀. Bùsọ́lá ẹ kú ọjọ́ mẹ́ta o. Nínú ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn.
ìyàwó tí ò wá dáná oúnjẹ fọ́kọ rẹ̀. Yóò funfun yóò sì mọ̀ láúláú. àbó fẹ́ jẹ́ fi ọlẹ̀ kí n lọ f'Olúnlọ́yọ̀ báyìí. Òkìkí ọlá ọpẹ́lọpẹ́ Ọlọ́run bàbá. Báwo ni bá ṣe gbọ́rọ̀ àjẹ́? ká bẹ́yàn láti àìmọye ọdún kó jẹ́ ẹni tí ò ní làákàyè. Àlàlà àṣọ. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o. mo ń sọ̀rọ̀ yẹn lọ́jọ́ sí ṣùgbọ́n èèyàn ò mọ̀ pé mò ń sọ nípa rẹ̀. báwa jó. ènìyàn mi ẹ bá mi yọ̀. Ènìyàn gbogbo ẹ bá ń yọ̀ á. Olúwa mi ló gbé mi ga lákà. bẹ́ẹ̀ ni màá mi mo ṣe bọ́lá tán ó ti lárùn ọpọlọ. Olúwa mi ló gbé mi ga. nǹkan kankan ni mo fẹ́ sọ ń pa ọ̀rọ̀ rẹ̀ ni pé ẹ yéé fi Sunday máa já fúwàsì. tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ̀ ní fúwàsì mọ́ ẹ yéé fi polówó. Gbogbo bàbá ló mú mi yẹ. tí n bá máa padà wá mo máa rí sí BBC Yorùbá. Ọpẹ́ ní tèmi lọ́jọ́ gbogbo lákà. ẹ yéé fi Sunday tajà mọ́ ẹ̀yin BBC Yorùbá. Olúwa. tẹ́ ẹ bá mẹni tẹ́ yẹ ká ẹ béèrè good information lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ gbẹ́nu yín ní gbọ́lágún. Torí ìgbà kan. mo ti gbọ́ jàre. Ó parí fún mi. Tinú wọn. máa mi ya alátìlẹyìn mi ìyá mi ká ṣoṣo nu màmá kò fowó rọ lájìnàdò. máàmì mi ò ní kú mọ́ yín lójú. Ṣé aráyé ẹ wá wọ̀ ọ̀nà ara tọ́lọ́run? ìyá mi àtàtà ìdọ́bálẹ̀ mọ́ wa o. Òróhùn fáyọ̀ àfọ̀pẹ́ èmi òróhùn. ọ̀nà dákò fowó rọ alákàṣà káńtàfì. ìyá tó jù yá lọ àwọn máàmì tájú máàmì lọ. Ti dayọ̀ ẹkún ti dayọ̀. ẹ bá tẹ lọ́ọ̀fù fún ìyá mi. Akin ẹkún ti dayọ̀. a ní náà bá bọ́mọ ìkúrò ònú yóò ti yára gìnìfà. Bàbá ṣe wò. máàmì ẹ̀ ní rí kú ọmọ ẹ̀ ní kú fọ́tayọ̀. gbogbo ìmọ̀ràn ọ̀tá ìmọ̀ òkùnkùn lórí yín ayé sọ̀dọ̀fọ̀. ẹ máa jó lọ ọlọ́run ń wẹ̀yìn yín jàre. Akin ẹkún dayọ̀ bàbá ṣe mo plé orin fún màmí kò fowó ẹkú dayọ̀ jàre mọ́mì. báwo ẹkún dayọ̀ bàbá ṣe wò. Ó ṣe ó ṣe ó ṣe wò. Akin ẹkún ti dayọ̀. ẹ bá mi tẹ lọ́ọ̀fù fún màmá mi kò fowó rọlá. màmá mi tójú màmá lọ. Akin dókítà ń kọ́ ń bẹ̀. ẹkún ti dayọ̀. tálàáfíà náà wà o. àwọn àbúrò mi ń kọ́ o. Local Nation in the house la wà nínú ilé. Àwa la làmú o tó fi dọ́dọ̀ fin. àwa la ní gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Ilé dọ̀wọ́ ẹ̀. Sunday sí lọ lórí wa. Wọ́n ní ìran kàlájẹ̀jì. ẹ o A kì í ìran bàbá rẹ̀. Àwòsàn ìran bàbá mi ogun ni wọ́n ń jà. àtijọ́ làwà àwòṣèyí ọmọ Adékọ́lá ọkọ Yẹ́misí o. gbọ́ dáadáa Olúnlọ́yọ̀ ọ̀rọ̀ rẹ dàbí ẹ̀fẹ̀ ni. torí o ò ní làákàyè. Ṣé wọn náà ń gbádùn? ènìyàn kàwé bàbá rẹ kówó lẹ̀ ó rán ń léèwé ṣùgbọ́n ò ká làákàyè. Délédélé Ascot connection pátápátá. olóòfẹ́ràn Sunday Igboho ó ń sọ nípa rẹ̀ pé ó wà ní Benin gbogbo àwọn Yorùbá Nation tó ń pè fún Yorùbá Nation wọ́n gbàgbé rẹ̀ síbẹ̀ sóhun tó fẹ́ sọ nìyà bó ti gbowó lọ́wọ́ àwọn tí ò yẹ gbowó lọ́wọ́ rẹ̀. Ẹkún dayọ̀ yìí lè dọ̀wọ́ ẹ̀. ńgbà tó máa wá sọ̀rọ̀ òṣì rẹ̀ lẹ́nu. akúkú mọ̀ pé blọ́gà ni ọ́ tẹ́lẹ̀. Àṣẹ́gun ṣẹ̀jẹ̀ o. máa rántí pé gbogbo búnibúni láyé ijọ́ tó bá ti dẹ́kun àti búni ọjọ́ yẹn la máa ṣe kíni làwọn bá jẹ́ kalẹ̀. Àwòsẹ̀lẹ̀sẹ̀ Adérẹ̀mí mi máa bá lọ. Ọkọ̀ Akẹ́yìndé ẹ tọ́jú Saki. àṣìṣàtì ẹ káàsán o. Ilé dọ̀wọ́ ẹ̀. Òkìkí bó bá ṣe pé ń wò lólúwà. Ògùn ẹyẹ ìbámórì mi. Làkà ọ̀tá ìbáṣe ẹlẹ́yà mi. Kọ́ọ̀lá pọ̀ máa ń jó lọ pápá Mekele connection. Sulaiman bóyá kí ìwọ náà mú jójó. Kàkà
bó bá ṣe pé n ò lólúwa ògùn ayé ìbàbò ìgbà yìí ọ̀gá yìí. gbọ́ mi dáadáa in tí mò ń wí rèé. ògìgì. ó ní Nnamdi Kanu ní ìwé ìgbélú. ó ní Sunday ní ti Germany. ibi tó ti kàn mí rèé o. ó ní àwọn tó ní ìwé ìgbélú yìí. ó ní àwọn náà fẹ́ da Nàìjíríà rú. ṣé Nàìjíríà ò ti dàrú tẹ́lẹ̀? màá dá orin dúró fún ìwọ̀n ìgbà díẹ̀. màá wá play ibi tóun náà ti sọ̀rọ̀. màá play ibi tó ti sọ pé kò sí security. màá play ibi tó ti sọ̀rọ̀ nípa security. àwọn wo ló wá ń da Nàìjíríà rú? ṣé ẹ rí i pé kò ní làákàyè? ṣé ẹ rí i pé dìdìrín ni? ṣé ẹ rí i pé òpònú ayé rẹ̀dà? Òkèjì Sọ́ọ̀lù ẹni tí ò ní làákàyè bàbá rẹ̀ kà fowó jóná ni. tọ́jú Jídé ọmọ adé nìjí kọ́mídíà ẹ tọ́jú Báyọ̀ Odúsànmí ò àwọ̀ wa àwì tó tó ló wọ́n jídó làkàṣègbè wa ológo dídán ológo dídán dídán ológo dídán dídán ẹ̀rí máa gbogbo ká. Ọládìyẹ màkàsán o. ológo dídán dídán ológo dídán dídán bàbá máa gbogbo lọ. bóyá Tri-Connection kẹ́yìn náà pakuru mọ́ lọ́jú Jídé Adébíyìmí dáadáa jíbì àwọn Jídé ti ń jẹ́ Adébíyìmí. bẹ́ẹ̀ ni ó ti forí gbálẹ̀. tọ́jú Ọlátúnjí. ó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ni. tí ò bá jẹ́ dìndẹ̀rẹ̀. tẹ̀jú ọ̀gá. ṣé owó tí bàbá rẹ̀ kó jọ ní 1983 àbó ti gbàgbé? Mr. Bite. ológo dídán dídán ológo dídán dídán. ṣé àkókò Buhari àti bàbá rẹ̀ wọ́n ti gbàgbé ní 1983 ni? bóyá alálàdé òdiwọ̀ náà jẹ́ ká jọjọ́. ẹ̀rí rose. ọmọ burúkú tó bá bú àgbàlagbà kò mà pé ó fẹ́ ránṣẹ́ sílé bàbá tó bí òun lọ́mọ ni. ìjọ la kà ṣe gbé mi ọkùnrin ogun àwòkẹ́ni tálábí mi ọlọ́lá akínwùmí ó yá kí wọn náà. ó dáṣọ ìyàbọ̀rọ̀ kò mà páyé ń wò ó ṣá. ọmọ oyè tayọ̀ mi òye àwòkàn bí ó jíjó. ṣùgbọ́n àwọn mẹ̀kúnnù náà jà fún nígbà tá ń fìyà jẹ o. mo sì mú jójó abilinis tọ́jú ó. ìwọ náà tún sọ pé wọ́n Nàìjíríà. ọ̀pọ̀ àbí ń bọ́lá bàbá Mercy lórí ẹ. ológo dídán dídán ológo dídán dídán ológo dídán dídán bàbá máa gbogbo lọ. Mr. Troy ṣọlá ọmọ Fájọbí bàbá ẹ. bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ ní bàbá rẹ̀. àwòbájí ò tọ́jú Déjì ọ̀run kò yí. ẹ lọ bẹ̀rẹ̀ ní 1983. lákàmì ṣe é rí pé. ológo dídán dídán. ṣé ẹ rántí ẹni tí kí ló ń pè é kí lórúkọ Arẹ́gbẹ́ tó ṣègbè wà yìí? Adéhùtì. ṣé ẹ rántí Adéhùtì? ṣé ẹ rántí rẹ̀? ṣé ẹ rántí bàbá Bọ́lá Ìgè? ìgbà yìí lọ lámì lọ. kí ni Ọ̀yọ́ Yorùbá Nation kí ló ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú méjì? ó ń sọ bí dìdìrì aláìní làákàyè ó ní tá a bá rántí ìjà Akíntọ́lá tàbíọ́lá àti Awólọ́wọ̀. máa ì tí ì pè mí jàre ẹ má ì tí ì pè mí báyìí ẹ dákun ẹ má ì tí ì pè mí. Mr. Culture I will mind fash. mo ní tá a bá rántí ìjà Awólọ́wọ̀ àwọn àtàkítọ́lá. ìgbà yìí lọ láì lọ ṣeré. délé ọmọ ìkàlẹ̀ mi dá. ọmọge. ayé ọ̀dàlẹ̀ ayé wọn máa ń dàrú ni. Kọ́láwọlé ti ń jẹ́ kọ́lá pọ̀. àwọn tún bá fẹ́ mi ránṣẹ́ àti àjò. máa mi Kẹ́mi ní ìdí extra special prayer deliverance ni mami. ẹ̀yin lè jọ àwa lè lù. mo ní kí ni ìjà Akíntọ́lá àtàwólọ́wọ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀. ṣẹ́gun blessing ló ṣeré. tó o bá sọ̀rọ̀ nípa Akíntọ́lá lọ sílùú ọba lẹ́ni lọ́wọ́ ìran Akíntọ́lá kí ló gbẹ̀yìn wọn. jọra wọn jọra wọn kò jọra wọn. jọra wọn orí ń jọra wọn bàbá ń jọra wọn fìlà ń jọra wọn Yorùbá Nation tó ń jọra wọn kò jọ rárá o. èèyàn ń jọra wọn orúkọ ń jọra wọn. kò jọ olóṣèlú. jọra wọn. àmọ́ ṣá wọ́n kàn lè jọra wọn ni ẹ má fi wọ́n wéra. wọ́n kàn lè jọra wọn ni ẹ má fi wéra wàrà wọn sẹ́ẹ̀. Sunday Igboho kì í ṣe olóṣèlú. Yorùbá Nation ló dúró fún. nítorọ̀ jọra wọn ẹ má fi wọ́n wéra wọn. máa fi Sunday wé Akíntọ́lá rárá o. ní 20 ogun ní medicine ogun mo ní ẹ má fi bàbá Akíntóyè wé bàbá rẹ̀.
ogun ká má rí láṣìbò ló ń jẹ̀bẹ́ ogun ló níre kémi má ṣe rí ìjà ẹ̀. tá a bá ń sọ̀rọ̀ bàbá Akíntóyè a ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bàbá tiẹ̀. oúnjẹ ó tán lọ́jọ́ ra wọn ìyá tó pọ̀ níbẹ̀ jẹ́ ẹ wá ẹ má fojú pojú mi o. ẹ má fojú pòjó Yorùbá Nation dádúró ni. ọ̀tọ̀ ní tọ́ọ̀lù o. mo ti sọ mo tún pé Koiki wà lórí ètò yìí ni mo jọ́ tí mò ń sọ̀rọ̀ náà. ẹ má dàdúró. mo ní country nation àbí orílẹ̀-èdè ní nation. iṣẹ́ Ọlọ́run ló. ó ní Yorùbá ẹ Nation. má dàdúró iṣẹ́ Ọlọ́run ló pè é. àbí kí la wàá máa pè sásìsì. lọ́wọ́lọ́wọ́ mo tẹnu mọ́ bó bá ọ̀la àlùkò ìgbà. ṣé sásìsì la fẹ́ pè é. tó di lọ́la. ó fi kújìǹjì àjókòó. ọ̀njọ́ra wọn. jọra wọn jọra wọn jọra wọn jọra wọn yé jọra wọn. èèyàn kan ló sọ fún mi ó ní ará Ìbàdàn àwọn ará Ìbàdàn gidi wà ọmọ Ìbàdàn gidi wà tá a máa fi ń yan gan o. orúkọ ń jọra jọra. wọn àwọn èèyàn kan wà ń bàdàn ẹ̀jẹ̀ ti sá sí wọn lọ́pọlọ. àmọ́ ṣá kọ́kọ́ lè jọra wọn ni ẹ má fi wọ́n wéra wọn. àníṣe àwọn yẹn náà máa ń jòkó sórí Facebook tá a fi ń jẹun láyé tiwọn. ogun ní medicine London connection àwọn Olúnlọ́yọ̀ Kẹ́mi Adérẹ̀mí àwọn ìran ẹ sábọ́ọ̀dù ẹlẹ́ sojú wa. gbogbo wọn papọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ní ìdí deliverance. bá ń tọ́jú Abíọ́lá mi ọ̀la níyì àwòdélé tí Olúnlọ́yọ̀ àti bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nù. ìdásánú òkú ìtọ́jú. ẹwọ́ ètò kù sí. ayọ̀ omi ọmọ máa ní ní òun jójó. Yorùbá Nation là ń sọ pa rẹ̀ lọ́wọ́. ọ̀nà pàkúrò. ọmọ ìdákẹ́nu ẹ̀ àwọn oye. sẹ́tì bèbí òrékè lẹ́wà bọ́lábọ́lá àwọn bọ́lá àrà. àwọn bá mi sí ọ̀rọ̀ yìí lọ́sàn-án yìí mò ń lọ sínú ọ̀rọ̀ tó nítumọ̀. ṣe banks ìgbà yìí lọ lámìnà ń fẹ́ stop ṣe bẹ́ẹ̀ ọ̀njíjò blessing kọrin kọrin. fẹ̀sùn mi ń ṣe náà ẹ wọ́n wọ̀lú mọ́lẹ̀ bàbá rẹ̀ jẹ́ bàbá rẹ̀ máa rè é. Mami máa tẹ lọ́fẹ̀ẹ́ máa tẹ láìkì ẹ báyìí. wò ó jẹ́ kí yẹn máa rí a máa ṣẹ́ lábẹ́ ká máa ṣe kí ni kí n máa jẹ́ ẹ sọ̀rọ̀ tó wà nílẹ̀. ṣé ẹ rí i pé àwọn nǹkan kan míì máa ń ṣẹlẹ̀ ńgbà míì tó máa ń wù ènìyàn lórí wàá rọmọ míì á mú ẹbí rẹ̀ yangàn. mo gbàdúrà fún gbogbo ẹni tó gbọ́ mi lọ́sàn-án yìí tó ń gbọ́ mi láàárọ̀ àbí láyàlẹ̀ tá gbogbo àkókò tó wù kó máa gbọ́ mi ọmọ rẹ ò ní di rádaràda. ṣé rí àwọn ọmọ kan wà nínú ẹbí bó o bá gbúròó wọn gbogbo ẹbí agbárímú wọn á dìde pé kí ló ṣẹlẹ̀ sí. ṣùgbọ́n àwọn ọmọ kan wà ọmọ òfò ọmọ àsìtáàní àwọn tán lé ọmọ alálùbáríkà kú òun tán kó wọnú ìyá wọn. olóòfẹ́ yàn ó ní àwọn Sunday wọ́n fẹ́ dà lúrú ó sì sọ pé ó fẹ́ràn Sunday ó gbé e sínú BBC ó ní Nnamdi Kanu ní ìwé ìgbélú United Kingdom ó ní Sunday ní ti Germany àwọn ni wọ́n sì ń pè fún ilẹ̀ Yorùbá ṣé wọn ò mọ̀ pé ó fẹ́ da ìlú rú ǹjẹ́ nígbà tó o sì fẹ́ kọ àkọlé rẹ ẹ̀yin kí lẹ̀ ń pè é ẹ̀yin Yorùbá BBC ẹ wàá fi famọ́ ní moros kí n bá kára mi ba lè famọ́ láti kà á ẹ wàá ní Yorùbá Nation gbàgbé Sunday Igboho kí ni ó ní í ṣe pẹ̀lú ẹni tó sọ pé ó ń dà lóru tó sì sọ pé ó ń fẹ́ràn rẹ̀ ó ní wọ́n kówó jọ ó ní wọ́n lo funding kìíní kan àbí kí lẹ máa ń pè gomi form àbí kí lẹ ń pè gbogbo òyìnbó ńlá látẹ̀ máa ń sọ káàkiri wọn ní àwọn kan sì gbowó lọ nígbà tán mú Sunday ṣé lóòótọ́ ni mọ́mí kí ló dé táwọn ènìyàn ń wí tójú wọn ò rí kí ló dé tán sọ́ńtàn téèyàn bá tiẹ̀ wá kówó lọ ṣé ìwọ darapọ̀ mọ́ Yorùbá Nation ni ṣebí ìwọ ti sọ pé ò fara mọ́ Yorùbá Nation ẹ má jà á fàrọ̀gùn ẹgbọ́n tó sọ nípa security torí pé ó yẹ ká máa fi ọ̀rọ̀ in tó bá jọra wọn la máa fi ń wéra wọn o torí pé èmi fẹ́ràn láti máa ṣe àwọn kankan tó jẹ́ pé tí tó bá yàtọ̀ sí kéèyàn jókòó kó ní làákàyè tí mo bá ń bá èèyàn ṣe àbí tí mo bá ń bá èèyàn rìnrìn àjò mo máa ń fẹ́ràn kéèyàn
kó ṣe làákàyè ṣùgbọ́n téèyàn ò bá ti mú làákàyè wá ó máa ń mẹ́hẹ torí pé ibi abáníká bá làákàyè mọ́mì tá a bá nǹkan mí bẹ́ẹ̀ ó máa dunni púpọ̀. bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ má sọ pé gbogbo Ìbàdàn àwọn ará Ìbàdàn kan wà tán dá pọ̀ o. ok ẹja gbọ́ ilé ìbáyìí ó ń rèé. Alcali, the IGP will come to the office on Friday and say, you. Máa gbọ́ o. Baba Alcali, the IGP will come to the office on Friday and say, you, fired. You, take over. We need good hands in the Nigerian police force. We need to empty all the criminal cartels within the Nigerian. Engineer, kí ló dé? Ẹ dákun ẹ bá wa play ẹ padà. Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́. Àwọn onífìtìfìrìn ṣe ń gbọ́ báyìí. Ẹ dákun ẹ má bínú. Kí ló dé? Èwo lẹ ń play? Ẹ dákun ẹ má bínú. Gbogbo rẹ̀ máa níyanjú sísìn. Mo fẹ́ yẹ kẹ́ ẹ gbọ́ dáadáa ni. Má bínú. Ọwọ́ mi ló tẹ̀ ẹ́. Dákun má bínú engineer. Ó yá. It's okay. We'll come to the office on Friday and say, you, fired. Fired. You, take over. We need good hands in the Nigerian police force. We need to empty all the criminal cartels. On the 15th, there are criminal cartels in our police department. The funding we get is coming from Western sources. If America pulls out, everybody else will pull out. We have one of the best intelligence response units in the world, IRT. And you see what happened in IRT. Mr. Kiari was suspended. Tunji Jisu was taken over there. They need to clean that place. Jisu needs to clean the STS and the IRT. STS, Special Tactical Squad. These are the guys that caught Wadume, Evans, and some really vicious people. Now, in that STS and RT alone, there is a criminal cartel. I'm saying it on national TV because I'm angry. The parents, okay, one big create a school. The niece of the chancellor, the owner, was shot and killed. Out of the 6 students that were Mami, ma te love. So go and to the school doesn't have wires and everything. The bandits know what they're doing. It used to be Chiba Kadachi, right? Public schools. Now it's private schools and religious schools. Money. If you're sending your child to Greenfield, you have money. If you're sending your child to religious school, there's money. So it's a business now. And so the parents have to negotiate. Look at what happened now. I have one here, Islamic school in Tegina, Niger State. Do you know how close Tegina is to Abuja, Niger State? It's behind those rocks. 4 of the children have died in captivity. Last Wednesday, 136 children taken. A religious school. They're going to be asking for provisions. Semi-provisions. They did at some point. Really? That they wanted food. That they didn't have enough food to feed the children. You know, I heard that on the news. I'm enjoying your submission, Dr. Kemi. Yeah. Mama kò fowó rọlá. Ẹ tún gbọ́ eléyìí o. Èmi mo tún mú wa yò máa wo. Ìgbà kan ṣẹlẹ̀ ní àyìn. Ó yá, tún sọ̀rọ̀. Mo bọ̀ jẹ́ ń yọ orin kúrò ńbẹ̀. Mo máa yọ orin kúrò ńbẹ̀. Kẹ́ bá lè gbọ́ mi dáadáa, ẹ jẹ́ ń yọ orin kúrò ńbẹ̀ pátápátá. Torí engineer. Ó yá, mo ń gbọ́. Sọ̀rọ̀ nígbà tí pé wọ́n rèé o ẹ máa gbọ́n tó ń sọ ó tan jẹnẹrétọ̀ mi fẹ́ ṣó fídíò yẹn ni ó wá lòun ti fẹ́ lè kó òun fẹ́ kú. Many of these houses have no lightning rods. Anyone can be electrocuted. Some people, this is what they call urban sprawl.
Urban sprawl is when you have an area with urban things. You have apartments, you have mansions and all, but then you have people who live in poverty in these same areas. Do you understand what I'm saying? You can see them right behind us. At one point, a generator was blowing smoke into their settlement, and we had to take care of it. But you can see the heavy noise here. It doesn't get inside per se, but it's still loud. You can hear from the living room. In the back, I don't hear much. My neighbor has a transformer. Everybody's buying transformers. If we're buying little generators, Ella packs that we pull, okay, that's where we are at. That's where we were, pulling the generator. Now they have remote controls. We can turn on our little Ella packs. Now we're going to this 160 volts, 160 kilovolt generator. This generator can power our whole street. It is very powerful. When they turned it on, it breaks. Ìlú tó ń support nìyẹn o. Dídìrín òpònú tó ń sọ̀rọ̀ yìí. Ó ti gbé lóyìnbó, ó ti gbé gbogbo ẹ̀. Ó mọ bí náà wọ́n ṣe rí o. Ṣùgbọ́n generator lòun ń pro. Òun ló dáa fúnlẹ̀ Nàìjíríà ká máa lò. It's expensive. Pay a lot of money to àwọn kan ti wà lódìdí bí ọ̀sẹ̀ méjì sí wọn ò ní ná. If you want a service department now, you're going to pay just 700,000 or 750 or 700,000 just for the generator. Sẹ́ẹ̀rí pọ́pọ́lọ́ rẹ̀ ti And dàrú. it's not 24 hours. It's 7 to 7 and 12 to 4 on weekends. Ìyẹn náà dáa. 7 to 7. So there's no light on the weekends. There is no light in Lagos. There is no light in Lagos. Okay, it's the truth. If you don't want to believe the truth, that's just it. If you want to live in Lagos or anywhere in Nigeria, be prepared to have one of these. Move to a building where everybody's sharing this generator. Ibi tó bá fẹ́ gbé Nàìjíríà sáà ti ra generator kò ní ìdìkan ṣe náà kan ṣomi fún wa mọ́. Well, I don't really need TV. I'm streaming now. Okay, the DSTV satellites are there for everybody. But at the end of the day, how many people are really even watching TV? Okay, someone like me now, I've not renewed since December. I'm basically streaming Al Jazeera, streaming TVC, streaming everybody. This is Nigeria for you, so I just wanted to show what what. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀. We're gonna turn the generator on, and I have to have my coffee. I get up at 4 every morning, so I have to work for a media house in America that I have to update. So because it's almost 7 o'clock, I have to go warm my coffee, and let me go inside. Ṣé ti rí pé òpònú aláìlérò ni ẹni tí tó ń bèrè fún wọn Nàìjíríà ẹ dákun kí lọ̀rọ̀ tó fẹ́ sọ tó fẹ́ dùn lẹ́nu ẹ̀ ẹjá bèrè ó ní ká ẹ máa ra generator everywhere in Nigeria àbí ká máa ra generator ìyẹn náà ló dáa nítorí pé gbogbo nǹkan téèyàn ti ṣe bàbá rẹ̀ mathematician ni o nígbà tó bí èèyàn tí ò mà ṣírò bàbá rẹ̀ mathematician jẹ́ ọpọlọ ọmọ rẹ̀ ó yẹ kó wá kú torí tí n bá ní máa sọ̀rọ̀ rẹ̀ wàláì ilẹ̀ àkún Jésù ń gbọ́ ilẹ̀ àkún mo máa mú láwa wẹ́ but mi ní ẹni tó jẹ́ pé aṣiwèrè èèyàn ni ẹni tó bá jẹ́ aṣiwèrè èèyàn tí ò lọ́pọlọ kò yẹ kéèyàn máa gbọ́rọ̀ rẹ̀ bí ẹni gbàgbá ọtí nǹkan tí mo kà mú wá bẹ̀ ni pé ẹ má rí ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ ọlọ́gbọ́n nítorí pé òpònú ayíràdà ni aláìmọ̀kan torí pé tó bá ní ṣé ọmọ Yorùbá Nation ṣá lè gbàgbé Sunday ṣá it is possible for us to forget Sunday láyé bí Bíbélì bá sọ pé ǹjẹ́ obìnrin á gbàgbé ọmọ ọmú rẹ̀ bí ó ní yóò gbàgbé àwa ò lè gbàgbé Sunday ò kì í ṣọmọ ọmú freedom fighter ní Sunday kódà bẹ̀rẹ̀ gan ò lè gbàgbé rẹ̀ torí lọ́wọ́lọ́wọ́ báyìí ọrọ̀ ajé wọn bẹ̀rẹ̀ ní Sunday ní Benin mo ti sọ rí àìmọye gan láàrin ìlú tẹ́lòmíì bá ń ṣètò tí ò bá tí ì dárúkọ Sunday mami ètò rẹ̀ ò tí ì gbé pẹ́ẹ́lí radio station gan báà bá tí ì sọ̀rọ̀ Sunday mami wọn ò tí ì ráwọn èèyàn lọ́ máa lọ síbẹ̀ láti máa gbọ́ rédíò wọn túgbọ́ dáadáa newspaper Nàìjíríà tó bá mà pọ́n fẹ́ tà lójoojúmọ́ àfi kó máa wábi díẹ̀díẹ̀ kó máa fọ̀rọ̀ Sunday síbẹ̀ ṣe é rí i pé àgúnmọ̀wò ní orúkọ Sunday lórúkọ Jésù orúkọ tiẹ̀ náà dàgúnmọ̀wò táyé ó máa polongo
má ní gbàgbé ó tọ́ ni mo mọ̀ pé ó forí gbálẹ̀ òun náà ni mo ṣe ń sọ pé Sóbò òun ni mo ṣe ń sọ pé àwọn kan tá máa lọ ka ọ̀rọ̀ rẹ̀ nínú BBC Yorùbá tá máa gbà bí ẹni gbàgbá ọtí ni mo ṣe ń sọ fún wọn pé ó lárùn ọpọlọ tẹ́ bá wà kólẹ̀ mo ní Kẹ́mi Oluloyo ó ti lárùn ọpọlọ mo sì tún kọ síbẹ̀ pé ǹjẹ́ ọmọ Yoruba Nation gbàgbé Sunday bí kò possible, it's not possible to forget Sunday. Gómìnà tí ò dárúkọ Sunday ò rí bò wọ̀ lónìí òun ló sì mú àwọn kan àwọn bàbá àtọ́lé tó sì mú wọn dúgú màrún. That's some grace. God bless you. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run lágbára ó lè ṣohun gbogbo lákòókò tó yẹ ni. Mo lọ́lọ́run lágbára, Jésù mi lágbára, ó lè ṣohun gbogbo lásìkò tó yẹ ni. Ó lè ṣohun gbogbo lásìkò tí ó yẹ ni. A sì ó wù lọ́lọ́run. Bẹ́ẹ̀ ni. Ṣadé Gold, mọ́ mi ẹ̀ mà kásán. Mo kí yín o, ajúṣe fún yín mọ́ o. Janet James. Ẹ má ti jà lọ ti gúrú yẹn. Ṣé orí ti gúrú yẹn ń bọ̀ fún program ni o. Mo ń béèrè lọ́wọ́ ìṣẹ̀dá mi. Mo ń béèrè lọ́wọ́ ìṣẹ̀dá mi nípa Guru Maharaji lọ́wọ́. Mo ń bọ̀ wá. Ẹ ti pẹ́ tẹ́ ẹ ti gbọ́ Guru Maharaji. Kí ló ń lò táyé àwọn ènìyàn fi ń di rádaràda? Àbí kí ló dé tó jẹ́ pé àwọn ọmọ ológo náà sọ di mùmú sínú kúrú? À ń bọ̀ ńbẹ̀ láìpẹ́. God will help us. God will help us. Mami, mo ní God will help us. Ẹ já máa lọ sínú ọ̀rọ̀ gidi jàre. Ṣadé Good, God bless you. In tí mo ń sọ rèé, mami, dáàdì, mami, mo fẹ́ kó máa tẹ love kó tẹ like báyìí. À ń lọ sínú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbé ayé wa. Frank Abiola, ẹ káàsán. Ṣé ẹ rí àwọn nǹkan kan, mami, try kó ṣe ọ̀rọ̀ yìí. Ṣé ẹ rí àwọn nǹkan kan tí àwọn ènìyàn ò mọ̀? Òun lèmi fẹ́ máa sọ fún yín. Lóòótọ́ ọ̀rọ̀ mi ó lè má jọ ti yín. Iṣẹ́ tèmi ó lè má jọ ti yín. Ṣùgbọ́n o, Ọlọ́run jọ mí lójú, ẹ kú ọjọ́ mẹ́ta o. Àwọn méjèèjì èpè ló ń jà wọ́n. Èpè ló ń jà àwọn méjèèjì. Daddy, mami, ṣé ẹ rí ìrìn àjò ẹ̀dá? Ọlọ́run mọ̀. Gbogbo ibi tó dẹ̀ máa wọ̀ láyé, Elédùmarè mọ̀. Ṣé ẹ rí ayé yìí? Àwa ń lé ayé. Ayé sì ń sáré. Ǹjẹ́ ọmọ ẹ̀dá lè bá ayé bí? Ibi abáyé dèrè. Ibi abáyé dèrè. Tá a bá báyé débi kan, a ò ní máa jẹ̀bà ká sọ pé ààrò oúnjẹ jẹ. Anílẹ̀, alóko, à ń gbé oko, à ń gbé ohun gbogbo. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé
àwọn tó ní làákàyè, àwọn tó ní fún, àwọn tí ayé ń yẹ, àwọn tí wọn ò mọ̀ pé ìrìn àjò báwo la ṣe fẹ́ rìn. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé, ǹjẹ́ Ọlọ́run mọ̀ sí? Ọ̀pọ̀ gbàgbọ́ lẹ́ni pé kò sọ Ọlọ́run. Ọ̀pọ̀ tí ẹ̀ ń wò pé nínú ọkàn rẹ̀ pé ìtí Ọlọ́run a máa gbọ́ àdúrà. Ǹjẹ́ ẹlòmíràn tí ẹ̀ wò pé báwo lọ́lọ́run gan ṣe ẹ̀ ti ń bá èèyàn sọ̀rọ̀, agbàwẹ̀, agbàdúrà, ọ̀sà mú wa tán. O ẹlòmíì wò pé yín tóun ṣe yẹn ó kà ń bọ́ sí, ó ń bọ́ sí, ó ń bọ́ sí, ó ń bọ́ sí, ó ń bọ́ sí, kò sọ Ọlọ́run, ó kà máa bọ́ sí lọ́run. Ṣùgbọ́n mo fi ń tó ọ létí pé Ọlọ́run wà. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ níbi àṣírí kékeré kan kí n tó wá bọ́ sínú agbami ọ̀rọ̀ kó tó mọ̀ irú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Nígbà tó mọ̀ pé kò sọ Ọlọ́run, ó ṣe gbàgbọ́ pé Sàtáánì wà. Ó ṣe gbàgbọ́ pé ewé ń jẹ́ oògùn ń jẹ́. Ǹjẹ́ ìwọ gbà pé ewé a máa fọhùn, a máa sọ̀rọ̀? Ẹ dákun, ta ló déwé, ta ló dégbò? Tó bá jẹ́ pé kò sọ Ọlọ́run, àbámọ̀ ti máa bí màmá. Nígbà tó wò ṣùṣùṣù, ó kìyàwó rẹ mọ́lẹ̀ nú ilé, mọ́mì, inú kọ́ńbọ́ọ̀dì tó ń domi sí yẹn, flọ́ṣà wo ló wà mẹ́? Lóòótọ́ lòyìnbó mọ̀ pé gbogbo inú yẹn kọ̀ǹpútà lè gbé, a lè rí. Ńgbà tó yìnbó bá wá gbé ilé ọmọ, kóun náà gbé sílẹ̀ ẹlẹ̀, kó má sí ẹ̀mí tó ń mí lọ́wọ́lọ́wọ́ nú ẹ̀. Ṣèbí bákan lòyìnbó ṣe mú ẹyin tó mú lọ sínú ẹ́ńjìn, tó lọ àṣì ẹ̀, tó pa á, tó dọmọ adìyẹ. Wọ́n wádìí rẹ̀ débẹ̀ ni. Kí ló dé tá ò lè mú àtọ̀ ká mú lọ nú ẹ́ńjìn kán lọ àṣì ẹ̀ kó odindi ọmọ? Ǹjẹ́ ó ṣeé ṣe bí? Gbogbo ètò yìí ń rò lẹ́nìí ká ẹ mú ìyàwó yín, àǹtí mi Àìná Akínyẹmí, ẹ mà káàsán o, God bless you. Ká ẹ mú lọ bá dókítà, ká ẹ san ìmọye owó, kán wá gba àtọ̀ ọkọ, kán wá fi sí abẹ́ ìyàwó. Mọ́mì, kò sínú ikupétọ̀ tó o fẹ́ fi sínú ẹ̀, kò sí agbára tó o fẹ́ lò. Bí bàbá mi ò bá ṣáámì sí, o lè bí mẹ́rin àbí márùn tó ló fẹ́ bí yẹn o. You are just deceiving yourself. But a ti kọ́ lẹ̀ pé ilé ọmọ yẹn o yóò gba ọmọ bí. Yes. Okay. Wàá wá rò pé kí ló bí atótónu yìí? Òun náà ni pé àwọn tó gbàgbọ́ pé kò sọ Ọlọ́run, àtàwọn tó ń dún màúnú tó ń rò pé àwọn ni wọ́n ní ẹ̀mí ara wọn. Idirat Abiola, God bless you. Wọ́n rò pé àwọn ni wọ́n ní ẹ̀mí ara wọn. Ǹjẹ́ lóòótọ́ ẹlòmíì á máa sọ̀rọ̀ bí Elédùmarè, ẹlòmíì á máa dún màrúnú. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ o mọ̀ pé bàbá mi tó ń bẹ lókè, àrí ìró àlá, ògbé nínú ọmọ ènìyàn fọhùn, ògbé nínú adélébọ̀sóge, òun ló ní ọkàn, òun ló ní ara, òun ló ní ìpìlẹ̀. Ṣé
ìwọ tó jẹ́ wòlíì, ìwọ tó jẹ́ pásítọ̀, ìwọ tó jẹ́ àfáà, ìwọ tó jẹ́ babaláwo, ǹjẹ́ o mọ̀ pé gbogbo wa la máa kú lọ́jọ́ kan? Iṣẹ́ ibi tó ń ṣe lọ́wọ́ yẹn, odidi èèyàn, ṣé ẹni tó fẹ́ lọ bẹ́ṣù, ẹja ayẹ kinní kan wò. Tó o bá lọ sọ́dọ̀ Dágónì, olórí èṣù, èyí tó tún ju èṣù lọ, òkúta iyebíye la fi dá. A kì í gbé àwọ̀ táyé lọ sí ọ̀dọ̀ ẹ̀. Òun ló mú àwọn òpònú èèyàn, àwọn tó ń pera wọn lólóṣèlú tán láti gbàgbára, àìmọye àṣírí mo máa sọ tó ń bẹ láàrin bàbá àtọmọ tẹ́ rí pé wọ́n ń jà. Wọn ò lè gbọ́dọ̀ tú àṣírí yẹn síta. Mo ti sọ rí, mo ní àṣírí láti 1983 tó ti wà láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu. Àṣírí tó ti gùn ni. Àwọn òdẹ̀lẹ̀ wọ́n máa fà á débì kan, wọ́n á tún parí ẹ̀ sí baba sí ọmọ ni. Torí wọ́n ti ní ìwà ibi kan àbí ìwà ayé kan, ìwà ọ̀dàlẹ̀, ìwà apààyàn, ó jẹ nílé orò, jẹ nílé ogógó, jẹ nílé àfáà, jẹ nílé pásítọ̀, èyí tán ti gbé jẹ. Ṣùgbọ́n máa gbọ́ o, fún mi láyọ̀, God bless you. Nítorí pé ohun tí ẹ rò lénìí, òun kọ́ ni èmi ń rò, òun kọ́ sì ni bàbá mi Elédùmarè, ẹni tó ní ayé, òun kọ́ ló ń fìdí rẹ̀ múlẹ̀ fún mi. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ o mọ̀, aṣeníṣera rẹ̀, ó láyé ṣeun, ọ̀pọ̀ ló ń ṣera rẹ̀ tó ń purọ́ máyé. Sórí ọ̀rọ̀ Yorùbá Nation, ètò Ọlọ́run ni. Ọlọ́run ló ní. Bàbá mi mà kókò tá a fẹ́ jáde, ṣùgbọ́n a ò gbọ́dọ̀ dákẹ́. A gbọ́dọ̀ máa rọ, wọ́n ní kógókógó là ń rọ fadití. A gbọ́dọ̀ máa sọ fún Ọlọ́run pé Olúwa, a fẹ́ jáde. Wàá máa pariwo náà ni. Wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná. Iṣu atẹnumọ́rọ̀ ń jóná. Wàá bẹ̀rẹ̀, wàá máa pariwo náà ni. A máa sọ náà ni títí yóò fi jáde. Ṣebí àwọn orílẹ̀-èdè kan nìyẹn. Àwọn náà gbé pẹ́ẹ́lí ìjà kan náà. Àwọn ni ìjà ńlá ti bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn. Àwọn ni wọ́n sọ pé ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà ń bẹ̀ o, ẹ wá kó wa wálé o. Ṣùgbọ́n ibi táwọn wá ń lọ rèé. Àwọn aráàlú wa tí ń bẹ ní òkè ọya, àwọn ń fi bọ́ǹbù ṣeré. Ìbọn ní kòlà, ẹ̀ta ìbọn ní pò. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ o mọ̀ pé ńgbà tí lèlú bá lèlú ẹ̀, ẹni tó fẹ́ dáko, mo yẹ àwọn ohun kan tí ò lékún òun oko. Ọjọ́ tó bá ti kọ́kọ́ roko, àwọn ẹran ńlá la sá jáde, á kú òkété àtàwọn dẹ́mídẹ̀kẹ̀, àwọn ẹranko tí ń gbénu ihò. Ńgbà o bá tún jókòó, èyí tó bá ráyè sá jáde á jáde, tí ò bá ráyè jáde iná á jó mọ́bẹ̀. Mami, àwọn ikún á tún wá, wọn á máa wá wú àgbàdo. Kí ló bá tó tónu ìwá? Òun ni pé àwọn tẹ́ ń kó wọlé, tẹ́ ń fi tírélà kó wọlé, àwọn èèyàn tẹ́ ń wọlé bìbà. Ṣùgbọ́n aláìní làákàyè, òpònú ayírádà, ó jókòó sínú pálọ̀ ẹ̀, ó jókòó sínú yàrá ẹ̀, ó ń pariwo ìwọ Yorùbá Nation. Ibi tí mo tiẹ̀ ti rẹ́ lòmíì dé, òpònú mi a tún ní nígbà tí Tinubu ò bá ṣe president, ta ló ìwà kátébù? Mo ní ta ló wá wà kátébù? Ó níyẹn. Mo ní òòdè jájọ gbárùkù tí ká lọ Yorùbá Nation. Ó ní ẹ já dìbò, ó dìbò, ó dìbò, ṣòwò tó wà lẹ́nu. Wọ́n ná gbèwé wá fún Buhari pé ìbò 2010 kí gbogbo ènìyàn máa lè di primary election.
kí wọ́n lè máa fi bò káàkiri ní orí ẹ̀rọ alùjára. Bàbá yín ní òun ò lè kọwọ́ bọ̀ torí pé wọn ò tí ì rẹ́ni tí ó ro àròjinlẹ̀ fún. Ṣùgbọ́n ńgbà tó táwọn tán lọ mítìn táwọn aráàlú òyìnbó, àwọn màá yín gbogbo àwọn aráàlú òyìnbó tán sọ pé ọ̀gbẹ́ni ṣé wèrè ni ọ́ ni, a ní ẹ máa rúùlù wọn, ẹni rárá ṣèbẹ́ ẹ̀yin náà ò fowó rìn ín. Ṣèbí Tinubu ní tóun kójọ láyé tiẹ̀, àwọn tí ó máa lọ fúláàgì ètò, àwọn tí ó lọ máa tẹ ètò, òun làwọn ń kójọ. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ lénìí pé ọmọ Yorùbá òun gangan ló wà nídìí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ṣé àwọn ìran ọlọ́gbọ́n díyàn, àwọn gbogbo àwọn èèyàn tán jẹ́ Yorùbá tán lágbára, tán lẹ́fọ̀n, tán lè kánná, tán kàwé, irú òpònú Kẹ́mi Olúlọ́yọ̀, gbogbo wọn ni wọ́n ó fàbọ̀dì. Àwọn yẹn náà máa fi ọwọ́ tẹ ìbò. Ṣèbí kọ̀ǹpútà náà ti ní ká ẹ máa lò nísìn. Ṣé ẹ jẹ́ ọ̀dẹ̀ ni? Ta ló jẹ́ ọ̀gá INEC? Ṣé ó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá? Ibi tẹ́ ẹ ti ń ya wèrè lọ díẹ̀díẹ̀ nù tẹ́ ẹ ti mọ̀ o. Ibi tí àwọn asínwín ti ń pọ̀ nù ni o. Ṣé àwọn INEC chairman and INEC president ṣọjọ́ ọmọ Yorùbá? Fúlàní ni wọ́n. Àwọn forces yín, àwọn jagunjagun orí ilẹ̀ gbogbo wọn, Fúlàní ni gbogbo wọn. Ẹ dákun, ta ló ń bẹ nídìí kọ̀ǹpútà yín tí ó wàá sọ pé àwọn rí kọ̀ǹpútà? Ṣé ìbò tán bá dì ní nọ́ọ̀tì kọ̀ǹpútà lẹ́wọ̀n máa fi sẹ́ǹdì rẹ̀? Àbí ẹni mélòó ló yege? ASUU ló strike yẹn, àwọn ọmọ atúgbélé bí odidi ọdún kankan tó tún padà sí school. Mọ́mì, ṣé àwọn ọmọ tiẹ̀ tó jẹ́ pé yahoo yahoo ni wọ́n ń tẹ̀, àwọn ni ó wàá sọ pé àwọn ni wọ́n fẹ́ lọ defend èèyàn kan, wọ́n fẹ́ lọ fẹ́ máa fọwọ́ vote online? Àbí wọ́n wábi tí wọ́n ti lè fọ́gi mọ́ yín lẹ́yìn dáadáa? Wọ́n tún tọwọ́ bọ̀ wéèrè, à ń kọ́ ẹsẹ̀ boko ẹrú, ẹ̀yin ń jó, ẹ̀yin ń yọ̀, ẹ̀yin ń dá gọ̀jọ̀gọ̀jọ̀gọ̀jọ̀, ẹ̀ ń fọmọ fọ́kọ, ẹ̀rín lẹ̀ ń rín. Ọlọ́run mú Sunday, ṣèbí ẹni bá ń bèṣù ẹ̀ẹ́rẹ́sù láòlù tó jáde ní ààfin Ọọ̀ni of Ifẹ̀ tó ń kọjú sí Gani Adams lẹ́ni àwọn ọ̀tá rẹ̀ ń bí báwọn ti ẹ̀kùn ọ̀hún lórí o. Ṣèbéyàn níbẹ̀ lábẹ́ àgọ̀, èṣù tiẹ̀ ò kì í jẹun, láńlóye tiẹ̀ ò kì í sunkún, aṣọ dúdú ni láńlóye tiẹ̀ ń wọ̀, kò mọ̀ pọ́ dàrà lóhùn, ẹni bá sì dọ̀dàrà orí rẹ̀ ní máa ń dà á lé. Ṣé ìgbà tájí ni gbé wá tán bá fẹ́ wá gbé wọn, ojú ẹ̀mí yín ni ó ṣe? Gbogbo tẹ́ ẹ gbójúlé wọ́n fi tírélà kó wọn wọlé. Ìlú Èkó ni straight, àwọn tán mú l'Oǹdó, tán mú ní Òkìtìpupa, nígbà tí gbogbo wọn máa sọ̀rọ̀ wọ́n ní àwọn òde Oǹdó rí o, Èkó ni wọ́n ń lọ. Ẹ wá wo battalions of people lẹ́ni lẹ́kọ̀ọ́, oríkunríkun ìlú, tòsí, agbègbè, gbogbo orílẹ̀-èdè. Ẹná tí olórí Fúlàní èyí tí ń bẹ ní Kétu, Owódé ní mile 12 lọ́hùn, ó ní ọmọ òun ti lè ṣe House of Rep Lagos State, ààfin rẹ̀ ju tó lówó Èkó lọ. Nígbà tí Sanwó-Olú débẹ̀, àwọn máa ń dọ̀bálẹ̀ fún ni. Sótàn àbí òtán, kí ló ń dùn nínú ẹlẹ́wọ̀n yín tó ń ṣaago mọ́wọ́? Ẹ rántí àti sùn, ẹ rántí ọjọ́ ọ̀la. Ẹ wo irú Olúlọ́yọ̀ tó ń sọ pé Sunday ní ìwé ìgbélú ó fẹ́ da ìlú rú. Ṣé ọmọ Adéyẹmọ fẹ́ dà lúrú? Àbó fẹ́ gbà ọ́ lẹ̀ kúrò lọ́wọ́ ajínigbé kan yé pa wá? Tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ Sunday, ibi abáwí kọ́ la máa wí, wọ́n á ti pa wá jìnnà. Ọ̀pọ̀ǹdíò náà wọ́n sì ń pa tátàtà. Mo fi ẹnu, gbogbo ẹnu ni mo fi sọ. Àní ẹ má dìbò, tẹ́ ẹ bá dìbò ẹ rí tí ó ṣẹlẹ̀. Èmi ò ní wí ju bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ máa rántí pé Buhari ní ń bẹ lórí oyè, wọ́n ń pa lógúnlógún, wọ́n ń pa lọ́gbọ̀nlọ́gbọ̀n, wọ́n ń pa nígbanígba, wọ́n ń pa lẹ́ẹ̀ẹ́dúnrún. Ibẹ̀ lẹ̀rù á ti bàyìn, ṣùgbọ́n kò síná,
kò sómi kò sóhun kankan lórílẹ̀‐èdè yìí ààbò kan ò sí àwọn jagunjagun wá dàbí ọ̀lẹ eku yín wá ń fológbò ṣe yẹ̀yẹ́ ògbìrìkìtì yín jùrù níwájú eku ó bá tàbí òtán ọlọ́pàá àbẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń gbà bó o bá gbé mọ́tò lọ tó o bá ti fọlọ́pàá ní 500 naira a ní kárígò ọ̀gá ẹ sáyìnsà ẹ lọ́lọ́pàá ní gbogbo wọn ń tẹ̀lé ó mú mi lọ à ń lọ sínú ọ̀nà òkè níjẹta Tinubu tó mọ́tò 121 car ó tó sẹ́yìn mọ́mẹ́ nínú akọ̀wọ́rìn tó ń kó lọ inú wọn láwa o a sì ń samẹ́ gbogbo yín ẹ rí wa àbẹ́ rí wa ṣùgbọ́n nígbà tó stage kan wọ́n rí wa pé sákọ́rákùnrin yìí ni mọ́mì ẹ wá wo yẹ̀yẹ́ ńgbà wá bọ́ọ̀lẹ̀ tán wọ́n wá débì kan gbogbo wọn wá pò bíríkoto wọ́n wá dúró ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń wa mọ́tò ń wàkuwà tẹ́ ẹ fi ìyàwó àtọmọ ń lé inú yín dùn ẹ wá ń ṣe àó kúrò lórí títì ńgbà ẹ délé lálẹ́ èló ni wọ́n fún yín mọ́mì ẹ dákun ẹ béèrè lọ́wọ́ mi 3,000 náà fún dráìvà àwọn agbébọn tán tẹ̀lé wọn àwọn ọlọ́pàá àwọn yìí ń gbà 2,000 ṣé ní tí ó tán ìran rẹ nù ni owó tó yẹ kí gbogbo wa ó máa pín ká máa fi sọ̀rọ̀ ajé òun lẹ́nìkan wá ń pín tọ́rọ́ kọ́bọ̀ náà ń pín lé yín lọ́wọ́ ṣùgbọ́n ẹgbẹ́ baba ńlá baba yín náà ń gbé 50 million fún tí ń ṣe sáyìnsà ṣúágà ẹni bá ní Tinubu ó máa wọlé orí rẹ̀ bàjẹ́. ṣùgbọ́n ó yé ọ kò yé ọ ó ń padà bọ̀ wá yé ọ lọ́la gbogbo ẹni tá fi sátìmọ́lé ẹ má bínú gbogbo ẹni tí inú run sọ̀kalẹ̀ ń bẹ̀ tara rẹ là ń bá ọ sọ ẹ wo làákàyè ṣẹ́rí àṣerálì o ntí ó yí ọmọ Nàìjíríà lọ́kàn padà ntí ó yí wọn lọ́kàn padà àfi tọ́lọ́run bá fọwọ́ tọ́ ọ lọ́kàn àfi tọ́ bá rọ́wọ́ Ọlọ́run ṣebí ẹni tó gbé ìlú òyìnbó ṣé dídùn inú rẹ ni tí ìlú rẹ bá dáa mọ́mí wọ́n máa bèèyàn lọ London ni but it's not easy for someone wàá gbègbè òyìnbó wàá fọwọ́ nu pampers tẹ́lòmíì bá pè mí tó bá ń ròyìn ẹkún àdẹ̀ máa gbọ̀n mí ilé bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ ò lè wálé mọ́ mo ní èèyàn kan dé láti ìlú ọba ọjọ́ kẹfà tó dé bó ṣe ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì àwọn kan ti ń náwó rẹ̀ ìyá alágbájá yẹn ṣẹ̀dé ni ṣe ló dalẹ̀ àwọn ẹlọ́gọ́rọ́ dé wọ́n ní owó tó kó dé gbogbo séènì wá wò wọn ò mọ̀ pé pàǹdà ló lẹ̀ mẹ́tí àti gbogbo góòlù tó rò pé wọ́n rò pé séènì gidi tó gbé sọ́nù gbòǹgbòlà wọn ò mọ̀ pé àwọn sáínà ni gbogbo rẹ̀ náà bọ́ lọ́rùn wọ́n gba gbogbo owó sẹ́ńjì tó nílé fóònù tó mú dé látọ̀hún tó fi ń soge wọ́n gbà á lọ mọ́mì wọ́n tún fọ̀bẹ là lẹ́yìn pàkọ́ ó mà gbọ́ ọlọ́pàá lé ó gba ọlọ́pàá méjì sẹ́nu géètì orí ìdọ̀bálẹ̀ ló bá àwọn ọlọ́pàá àwọn náà ò fẹ́ kú wọ́n ní hello kí ló dàgbà yá àti security mọ́mì wọ́n ní ẹ̀mí tí ń bẹnu yín náà ní bẹnu wa síbẹ̀yìn náà lẹ́ ń ṣe Yorùbá Nation nígbà tí Wàsíù mọye mọ́tò Tàkúmà tó ń lò mọye táǹtà àwọn kan ò tí ì rí oúnjẹ jẹ àwọn awakọ̀ àwọn yẹn wá sọra wọn dọ̀gá ayé wọ́n wá ń jà wọ́n fi mọ́ jà láàrin ìlú mọ́mì ìyẹn ò tó wà wọ́n wá sọ ṣẹ̀kẹ̀tẹ̀ ọ̀rọ̀ ṣé láyé ìgbà táwa kékeré tágbèrò bá pèrò sínú ọkọ̀ dírẹ́fà á lọ sábẹ́ tẹ́ǹtì mi tán ti fa sìgá wọn á ní bàbá Bílí ọkọ̀ kún o a sì máa bọ̀ agbèrò ni ó máa pe mọ́tò ṣùgbọ́n àwọn agbèrò tòde òní wọn ò bá ẹ pèrò sínú ọkọ̀ o bó bá ti páàkì sórí rẹ̀ bàjẹ́ ni owó wàdà wọn ò bá ẹ pèrò wọn á ló owó wàdà ó bá tètè fún wọn lówó tó bá fún ẹ ní blue lójú mọ́mì ṣé n tẹ́ ẹ fẹ́ kóra yín sínú ni alágbára àtọ̀ ilé tó lòun lọ fún ìbò ṣé ó nífẹ̀ẹ́ ará ìlú ó nífẹ̀ẹ́ ìwọ̀n ìlú rẹ̀
láti ìgbà tí Fúlàní ti ń pààyàn ibi tẹ́ ẹ̀ ní làákàyè sí tẹ́ fẹ́ kú torí Tinubu ni mo fẹ́ sọ fún yín o. Ẹ jọ̀ọ́, I want that video. There's one video I want to play out this afternoon. Torí pé mo ń mẹ́yẹ bọ̀ lápò ní mi tí lọ. Tí n bá sọ pé mo ti ń lọ mi tí lọ. Mi tí lọ. I'm here. Mi tí lọ. Mo fẹ́ yànnàná ọ̀rọ̀ yẹn lénìí kí gbogbo yín mọ̀ pé Ọlọ́run wà, òun nìkan ló lè gbà wá. Òun nìkan lọ́lọ́run tó ń gbà ni. Mo fẹ́ play video kan fún wa. Ó ṣe ṣe tí mo bá tètè rí. Màá play fún wa torí pé orin yẹn lásán ni mo kà máa play, mi ní show fídíò yẹn. Táwọn kan kórin orin jọ tán kọrin fún Sanwó ikú. Ṣé àwọn obìnrin aláìnílàákàyè la fẹ́ pè wọ́n àbí àwọn màmá oníjẹkújẹ? Ṣé oníjẹkújẹ la fẹ́ pe irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn àbí wọn ò ní làákàyè? Tó bá jẹ́ pọ́n ní làákàyè ni wọ́n bá má ní ìgbìyànjú pé irú nǹkan tán ṣe yẹn ó jìnnà sí ìrìn àjò ẹ̀dá láyé. Torí ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé ìrí tó rí òun kọ́ lèmi rí, ìwò tó wò òun kọ́ lèmi wò. Ìrìn àjò yẹn but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni tó ní ayé ní ọ̀run, a ò gbọ́dọ̀ máa sìn wọ́n. Gbọ́ ilé náà, gbọ́ ilé. Mo bọ̀ nẹ́tíwọ̀kì yẹn ń ṣe rádaràda. Mo bọ̀ máa play ẹ̀ fún ẹ̀ wá gbọ́ ọ. O mẹ́yẹ bọ̀ lápò ni mo ti débí lẹ́nìí. Àwọn ògbóró ẹni ò gbẹ́yìn. Mo fẹ́ wá ibi tí àwọn oníjó ẹ̀sìn. Ẹ mọ̀ pé àwọn kan wà oníjó ẹ̀sìn ni wọ́n. Tó jẹ́ pé ibi ò bá yẹ ká bá èèyàn, tá bá báyàn ń bẹ̀. Jẹ́bí oúnjẹ lẹ́wọ̀n kò sí tó sínú ọbẹ̀, irú wà ń bẹ̀. Oríṣiríṣi ẹja ló pàdé. Epo dùn. Ìyẹn ni lẹ̀ ń rí lénìí tó mú. Ẹ ṣáà ti rí oúnjẹ tí a. Gbogbo àwọn èèyàn wò pé ìrìn àjò ẹ̀dá láyé kò lè pin, ṣùgbọ́n ó lè pin. Ó lè ṣe kí ni? Ó lè pin. Mami, ó lè pin o, torí pé ẹni tí Ọlọ́run bá ń fẹ́, òun ni Ọlọ́run máa ń yàn. Ẹni tí Ọlọ́run bá yàn, òun ni Ọlọ́run máa ń fẹ́. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. Torí pé gbogbo nǹkan láyé yìí Ọlọ́run ló ní o. Number 1 Ọlọ́run ló ní.
bá ti jẹ́ play ẹ̀tọ́ wọ́n ní iṣẹ́ ọwọ́ rẹ̀ Sanwó-Olú mélòó la fẹ́ wí ó pààyàn mélòó la fẹ́ sọ ní Lẹ́kì ó pa àwọn ọmọ lọ́mọ mélòó lọ́jọ́ rálì Èkó wọ́n pààyàn mélòó la fẹ́ wí owó lé onílé mélòó la fẹ́ wí owó ọjà ọlọ́jà mélòó la fẹ́ sọ Sanwó-Olú olè ṣé wọ́n ló ṣe títì wọ́n ló ṣomi dákun dárúkọ títì tó ṣe mú jẹ́ bá ọ̀fà sẹ́yìn wọ́n máa play oh mi like ẹ o mi like ẹ. ó pààyàn. Ibi tán ti tèkì ẹ̀ máa gbọ́ ìgbà kan tó ṣẹlẹ̀ nígbà tán rìkọ́ọ̀dì ẹ̀ ìkan nínú wọn bá rí wọn ìkan nínú wọn rí wọn ó lè lọ́kì don't take it bring that phone mo ní orí rẹ̀ burú fa ẹ tó fẹ́ sọ̀rọ̀ báwo ló ṣe lógìdán tó ń rìkọ́ọ̀dì wọn gan sí tó bá jẹ́ pé ẹ tó wà ẹ tó bí tíṣe bá gbà létí lẹ́ẹ̀kan mọ́mì etí rẹ̀ á yọyún èèyàn tá à ń kọrin fún tẹ́ ẹ̀ lè sọ ohun tó ṣe ẹ wà ṣé títí làbẹ́ wí títí bó wọn ò rí nǹkan báyìí kà iṣẹ́ ọwọ́ rẹ̀ àárín nǹkan kà tí Lẹ́kì tó pààyàn àbí tọjọ́ta tó pọ̀ ọmọ tó ń ta nǹkan fúnra rẹ̀ iṣẹ́ ọwọ́ wo mami tẹ lọ́ọ̀fù tẹ láìkì ẹ jẹ́ n tún lé ẹ̀ lẹ́ẹ̀kan sí ṣe rí àwọn òpònú ayírádà ẹ̀yin lẹ́ ń tara yín mọ́mì sáàwẹ̀ láwà máa gbà torí àwọn òpònú wọ̀nyí ṣe rí àwọn obìnrin wọ̀nyí tẹ̀rí àwọn sẹ́ẹ̀tì àwọn eléyìí wọ́n dẹ̀ fi wọ́n ṣe lẹ́yà lọ́dún tó kọjá o Sanwó-Olú fẹ́ náà wọ́n pa ní aláùsá wọ́n tún kóra wọn bọ́ ọ̀tá ẹ mọ̀gbà tí mo sọ̀rọ̀ ìyá kan báyìí iron lady mi kúkú gbá wà náírà lọ́wọ́ ẹnikẹ́ni mọ́mì ọ̀rọ̀ èmi ọmọ bá ó kọjá kí n gbowó lọ́wọ́ rẹ̀ kí n mo fẹ́ fowó rẹ̀ ṣe wo èmi á máa sọ kinní kan pé tí ò bá ti jẹ májèlé mọ́mì èpè táyé bá gbé ọṣẹ́ ò ní mú ọ ṣùgbọ́n tó o bá tọwọ́ bẹ̀sẹ̀ ìdí ni mo fi sọ pé ẹ máa gbàdúrà fún mi o ẹ máa sọ pé ọfà májèlé ọfà òkùnkùn ọfà àṣìṣe ẹ má jẹ́ ó bà mí má jẹ́ ó bọ ọmọ ọba torí pé nígbà táwọn ènìyàn ẹ ti rí àwọn òpònú lára ìtànsọ́lẹ̀ mo ti sọ fún yín irú ìyá yìí nígbà tó bá yá ibo ló fẹ́ fojú sí èyí tó dẹ̀ dùn mí jù nínú àwọn èèyàn wọ̀nyí èyí tó dùn mí jù nínú àwọn nǹkan wọ̀nyí ẹ máa wo ìjórì dìrì tó ń jó ẹ wo jíjì dìrì ẹ wá wo tẹ bá sì rí obìnrin yìí tẹ rí ìran rẹ̀ báyìí rádaràda ni nítorí mi nínú nìyẹn o tẹ bá rí wọn tẹ wò wọn sì tán bó tán ṣe kinní kan yìí gbogbo owó tán gbà
tán bá fẹ̀yìn lélẹ̀ ẹ dákun tán bá fẹ̀yìn lélẹ̀ tán fẹ̀yìn lélẹ̀ wọn ò rí kankan o àwọn ni wọ́n padà wá sábà pásítọ̀ dáàdi ẹ bá ń gbàdúrà Sanwó-Olú ọ̀ràn tí mi àdúrú iṣẹ́ tí mo ṣe fún èmi ni mo kàmpéènì fún èmi ni mo ṣe mẹ́gà rálì ó tán àbí ó tán àwọn gan-an ni wọ́n máa ní ká lọ pa wọ́n dànù gbọ́ dáadáa wèrè tán ṣe rè ẹ ti rí oúnjẹ wèrè tán kó dání iṣẹ́ gidi tán fún ni pé kó gbá títì gbájọ́tì ṣe sẹ́nu wọn ò sì rówó oṣù gbà ẹni tó tún sọpọ́ọ̀tì wọn pé ẹ jẹ́ kí mẹ̀kúnnù rówó oṣù gbà wọn orí títì àìmọye tí mọ́tò ti gbanú wọn àìmọye ẹni tó ti kó àìsàn láàrin títì orí títì tán gbá dọ́ọ̀tì kò sí good care kò sí pé hospital mọ́ ní ẹ̀kọ́ wọn ní ìwòsàn ọ̀fẹ́ no protector nothing ẹ̀yin ń gbé ìgbé ayé ẹ bèrè ibo ni ọmọ Sanwó-Olú wà ẹ bèrè skul tó ń lọ mami tó ń kọrin wèrè tó ń kọrin yìí tó ń rè ó ti rójú rẹ̀ ó ti rí kí ló kó dání wọ́n ti lo cream gbogbo ara ti ṣí pọ̀tọ̀pọ̀tọ̀ ayé wọn ti bàjẹ́ lójú wọn ẹ wá ń sọ pé ó ṣe títì kò ṣeé wí títì ti bó ẹ wá ságége ẹ lọ sórí ilé Agége ńbẹ yẹn mo ti sọ̀rọ̀ ṣáàmà yẹn rí máa yẹn mà tíráyì o tó bá jẹ́ pé irú máa yẹn lọ darapọ̀ mọ́ Yorùbá Nation mami èèyàn gidi nù ni kò síbi tí ò tí ì ta àtàn nínú Agége ó gbìyànjú ẹ béèrè lọ́wọ́ local government chairman Àgbàdo Òkè Odò àwọn ọmọ Arẹ́gbẹ́nu àfi kán kówó jẹ gbogbo títì ló ti bàjẹ́ tán mi ì tí ì ṣe tán a máa kà láti Kàtàǹgùà délé epo dé ibi even tí wọ́n ti ń ṣe meeting ní pleasure ń bí gbogbo ẹ̀ ló ti bàjẹ́ kò síbì kan ẹgbẹ́ alera tán bá tiẹ̀ wá ní allocation ṣèbọn lọ́jà wọ́n dẹ̀ ń já cancel ticket many things but kò tí ì yá àkókò ẹlẹ́yà wọn ò tí ì tó mami kí lẹ fi gbogbo àkókò àti ayé yín ṣe ẹ mọ̀ pé torí tiẹ̀ lẹ ṣe yọ Ambode kú mẹ́ kẹ́ bá lè rówó kí olórí burúkú àtọ̀ọ́ lé bá lè rówó campaign fún ìbò owó Lagos State lẹ́ni náà fi ń campaign káàkiri owó allocation tán ti gbà lọ́wọ́ àwọn gómìnà ní gbogbo state káàkiri tí Tinubu ti ṣàjọ ó ń pín owó yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí mọ̀ ẹ bá wá rí dídìrín àpònú ara yín kò bọ́ sínú ọjà yín o kó bẹ̀rẹ̀ sí bá yín sọ̀rọ̀ kò tí ì bá yín sọ̀rọ̀ torí ó ti mọ̀ pé oníjẹkújẹ alátẹnujẹ ní gbogbo àwọn ọmọ Yorùbá ó ti mọ̀ pé owó kúlíkúlí 2005 lówó yín tẹ́ ó tẹ̀ka olóṣè lọ tètè lọ ń bá wọn mọ́là lọ́hùn tó ń gbé mílíọ̀n ó mọ̀ pé mílíọ̀n làwọn yẹn pé Wàsíù ti ń pariwo lọ́jọ́ kan pé mílíọ̀n ló ń fojoojúmọ́ ké àbí ṣùgbọ́n where is investment ẹ wo Akume Road mẹ́ẹ̀ ẹ wo bíi tí ilẹ̀ APC gbà ń bẹ̀ yẹn tán gbà tí Ambode tí Tinubu gbà ń bẹ̀ tó fi ṣe ilẹ̀ kíní ilẹ̀ àwọn ayáwó lọ́wọ́ Yorùbá Oòduà land tán fi ṣe Dunlop àtàwọn Oòduà house tán fi ṣe gbogbo ẹ̀ òun ló gbà tó gbẹ́sẹ̀ lé ń bẹ̀ yẹn òun ló gbà ń bẹ̀ yẹn tó gbẹ́sẹ̀ lé mami ṣé tó o bá ní làákàyè tí wọ́n bá kó àgbàdo tọ́nà ń gbìn àgbàdo ẹ lọ dáko sẹ́yìn ẹ máa gba àgbàdo ẹ wá máa gba fertilizer kẹ́ ẹ gbìn sóko kẹ́ ẹ lọ rìbúùtù àwọn obì yín ẹ lọ rìbúùtù kòkó yín kẹ́ ẹ máa kó wá mọ́mí ibi tán gbà tán fi ń ṣe ilé kóbò jẹ ó tà fún kí náà pé Àtíkù ibẹ̀ nìyẹn ní after Akume Road yẹn ẹ ti rí àwọn kí lórúkọ company tán kọ Mekano thank you God bless you ọmọ mi wà á darúgbó Mekano ó ta ẹ mọye Mekano tó wà ní Akume Road yẹn ṣé Akume náà ń pè bẹ tẹ bá ti gba ọ̀nà tàbátàbá tẹ ti gba Agége mbíbà tẹ ti gba bí tí APC wà mẹ́ta ẹ̀rọ mi létí kẹ bá ti lọ akẹ́ tó lọ sọ́nà Guinness lọ́hùn tẹ bá ti kúrò níbi tí àwọn cowbell wà yẹn èyí tẹ mọ Èkó dáadáa
ẹ̀bẹ̀ kọ́ Ondo lè mi ò mọ̀ Èkó mo ṣáà mọ̀ pé wọ́n ń gbàbẹ̀ Akúmẹ̀ ni mo máa ń pẹ̀bẹ̀ ibẹ̀ yẹn tí wọ́n ti máa ń ṣe APC kínní tá máa ń gbé bò lọ yẹn gbogbo bẹ̀ yẹn ilẹ̀ yẹn mọ́mì kì í máa ń ṣẹlẹ̀ kékeré kán wá fi kọ́ company káwọn ohun èèyàn máa ṣiṣẹ́ ńbẹ̀ ó fi kọ́ kó lọ fi kọ́ kó fi kọ́ technical school irú àwọn ọmọ àwáwà àwọn sọkúdalẹ̀ àwọn sọkúdàárọ̀ kán kó wọn jù síbẹ̀ kán máa kọ́ṣẹ́ ọ̀fẹ́ kán máa sanwó kíjọba máa fún wọn lówó ẹ ṣe yẹn fún wa òun kówó lọ lú òkè òkun ìlú mọ́là tí gbogbo àwọn mọ́là dẹ̀ ti sá wá síbí tán fi tírélà rù wọ́n wá sẹ́kọ̀ọ́ ìwọ ló ní kán máa rù wọ́n bọ̀ o Èkó gbọ̀lẹ́ ó ti wẹ́ ẹ mọ̀ pé nígbà tí ìjà yìí bá bẹ̀rẹ̀ nígbà tí wàhálà àti ìdààmú bá bẹ̀rẹ̀ nílẹ̀ yìí èmi sọ fún yín mo ní gọ́ngọ́ á sọ ìjì tó jà nílẹ̀ Yorùbá ọjọ́ yẹn ni ìjì náà jáde London ẹ mo yẹ àwọn èèyàn tó fara kó ọjọ́ tá a tú àṣírí ìyá yín tẹ́ ń pè ní ìyá ṣàlì tá a mi agbára ẹ̀ wò tá a tú àṣírí ẹ̀ sí ayé ẹ wo ìjì tó jà ìyẹn ará London ẹ lè jẹ́rìí sí ẹ wo ìjì tó jà nílùú yẹn ẹ wo ibi tí agbára ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín lénìí tẹ́ ò tí ì gbọ́ rí kí n tó máa lọ ilé ajé tó wà ní ìlú òyìnbó ní London lọ́hùn ẹ lọ wá ibi tí ilé ajé wà mami ìwọ tó o bá mọ̀ pé o wà nílùú òyìnbó pátá tó o bá mọ̀ state tí wọ́n kọ́ ilé ajé yẹn sí ó jẹ́ tètè lọ́bẹ̀ kí ọdún yìí ó tó parí rí i pé o dé ibẹ̀ mami nínú àwọn ènìyàn tó máa kó èrè oko délé wàá nípinnu ẹ̀ ṣé ẹ rí àwọn kan tó ń pinnu ẹ̀ a máa ṣí ajé yẹn padà wá sílé ó máa tó o máa fi ṣí ajé yẹn padà wá tá a bá gba Yorùbá Nation tẹ́ ẹ bá ṣí mami ẹlẹ́ṣẹ̀lẹ́yà ni ẹ lè rí ṣe ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ gba Yorùbá Nation lénìí ibẹ̀ ní kẹ́ ẹ kọ́kọ́ lọ ẹ̀yin tẹ́ ẹ ló opportunity àti dé London èmi náà ń bọ̀ ńbẹ̀ láìpẹ́ láì jìnnà èmi náà máa wọ UK mo máa wá síbẹ̀ mo ń bọ̀ wá gbàdúrà nídìí ajé yìí ó máa padà wá sí Nàìjíríà bí Olúwa ti ń bẹ bí èmi rẹ̀ á padà wá sí ilẹ̀ Yorùbá má jẹ́ ń ṣiṣọ́ ẹnu mi àgò ilẹ̀ Yorùbá Nation ó ń padà bọ̀ ibi tí ẹ ti ṣì à ń gbé padà bọ̀ mo ń sọ̀rọ̀ kan mo ní májẹ̀mú kan wà èyí tí ìyá yẹn ṣe májẹ̀mú yẹn ní ilé ajé tí wọ́n gbé mo ṣe mẹ́yẹ bọ̀ lápò ní mo kà sáré relé ní fún yín ìjọ tí mo bá máa wá tú gbogbo kẹ̀kẹ́ ọ̀rọ̀ yẹn mọ́mì mo máa tú from beginning to the end mo máa sọ déètì àti ọjọ́ tí wọ́n gbé e àti ọjọ́ tán rì mọ́lẹ̀ àtọ̀ntán fi rì mọ́lẹ̀ tẹ́ ẹ bá wú ibi tí ilé ajé yẹn wà ẹ̀ẹ́rì tí mò ń sọ yẹn èsì ni wọ́n máa ń pè é èsì yẹn wà nínú ibi tí wọ́n kọ́ tán gbé ajé yẹn sí ní London ilé ajé tó wà ń bẹ̀ Táíwò kíkẹ́ God bless you. Adédoyin, God bless you. Torí pé gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ ayé yìí Ọlọ́run ló ní. Mo máa ṣe ohun tuntun kan lénìí. Mo fẹ́ yẹ kí gbogbo èèyàn kẹ́ ẹ pè wọlé fún n tí mo fẹ́ sọ yìí. Mo fún wa ní orí ọ̀fẹ́ mi ní pẹ́ lọ ẹ rí pé mo ṣe program dáadáa lé ní 1.5 hours ni mo fẹ́ lò torí data wa yẹn ti fẹ́ tán oṣù ti fẹ́ parí tó bá dẹ̀ ti parí ètò bá kù ó kà máa waste ni mà pé 1 month la máa ń lò tí 1 month yẹn sì ó máa tó tán. Olúwa ṣe ṣé ọ̀rọ̀ ti yẹn ló ń sọ ìyẹn ti forí gbálẹ̀ aláwọ̀ òkú ni mo ti ní ó wá fún deliverance a máa deliver ó wá fún deliverance kó pè mí máa fún ládùúgbà tó máa gbà wèrè. mami ẹ jẹ́ mú nọ́mbà pé wọlé ṣé lóòótọ́ ìbéèrè rèé o tá a fẹ́ dáhùn sí gbogbo ẹ̀ tó ń kó máa gbọ́ mi tó bá rí orí ọ̀fẹ́ pè ká tó máa lọ a ò ní ju 30 ìṣẹ́jú mọ́. Mo fẹ́ jẹ́ kó o sọ sí gbogbo ayé pé ìwọ náà gbóhùn ẹ pé ǹjẹ́ ṣé lóòótọ́ ni a gbàgbé Sunday Igboho ṣé lóòótọ́ ni Yorùbá Nation gbàgbé Sunday Igboho sí Benin ṣé lóòótọ́ ni ẹ já sọ fún gbogbo ayé pé bóyá lóòótọ́ láti gbàgbé ẹ o bóyá lóòótọ́ kọ́ o
ẹ pè mí sórí nọ́mbà yìí Ṣẹ́gun Adébísí, God bless you Adébísí. Mi ì pé dáadáa, God bless you. Níta bá máa pè náà á pè náà ni. Ẹ̀yin pè mí sórí nọ́mbà yìí 082 57 45 58 03 082 57 45 5803. Nọ́mbà yẹn a máa tẹ̀ síta sí ẹja pè ní rẹ sásìsì mo ti bá yín pì ní síbẹ̀ yẹn ẹ máa wò bẹ́ẹ̀ yẹn. Mami pè mí ṣé lóòótọ́ ni a ti gbàgbé Sunday ọmọ Adéyẹmọ sí Benin? Ṣé lóòótọ́ ni Yorùbá Nation ti gbàgbé ẹ̀? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹni bẹ́ẹ̀ ni, bó bá sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹni bẹ́ẹ̀ kọ́. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn èèyàn kó o tún bá mi sọ̀rọ̀ lórí àwọn tán ti fara lórí wọn ò pé mọ́. Àlàáfíà fún yín o. Ẹ káàsán o. Ohun yẹn ò jáde o. Hello. 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 Hello, ẹ wà lórí ètò. Ẹ fẹ́ bá wa dá sétò ni. Hello. Ẹ káàsán. Ẹ ló jẹ́ fẹ́ bá wa dá sétò ni. Hello. Ẹ ló jẹ́ fẹ́ bá wa dá sétò ni. Nẹ́tíwọ̀kì yìí ò dáa o. Ok, ẹja ṣe báyìí. Ẹja ṣe báyìí. Ò ń bọ̀. Wọ́n fẹ́ bá wa dá sétò ni o. Hello. Ẹ káàsán mọ̀. Hello. Ẹ fẹ́ bá wa dá sétò ni mọ̀. Hello. 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 Hello, ẹ káàsán o. Hello, ẹ káàsán mọ́ o. Network. Sẹ́ẹ̀rì, ara nǹkan tán fi ń sọ pé kẹ́ wà lórí Yorùbá Nation. Ẹja gba Yorùbá nìyẹn. Ṣé bí nẹ́tíwọ̀kì tàwọn tó kù ṣe ń rí ní kọ́ńtì tẹ́ wà nù ni? Hello. Hello. Bẹ́ẹ̀ni, ẹ káàsán. Ẹ káàsán sá o. Àwa nìyẹn sá. Àwa nìyẹn o. Ṣé fẹ́ bá wa dá sétò ni? Lórí ọ̀rọ̀ Sunday Igboho. Bẹ́ẹ̀ni. A lè gbàgbé ẹ̀ láìláì. Ẹ ṣeun dáàdì. Ẹni bá sọ pé a ti gbàgbé ẹ̀ ọpọlọ ẹ̀ lọ́gbàdì. Ẹ ṣeun jáde bá mi. Ọ̀rọ̀ rí o ṣe gbàgbé. Akọni ọmọ mi. Ẹ ṣeun. Mo gbàgbọ́ pé Ọlọ́run ìpè à ń bàbá ńlá wa yóò ṣe àtìlẹ́yìn fún. Àmín Jésù. Ẹ bá ń sàmì ń bẹ̀ wọ́n o. Àmín. Àmín Jésù. Kò ní ra sógun yẹn. Abẹ́ni. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè. Ẹni tí ó bá ti ròyìn ogun ò ní kú sógun. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni. Mo gbàgbọ́ pé Chief Sunday Igboho kò ní ra sógun yẹn. Àmín Jésù Kristi. Gbogbo àwọn tí ń bẹ ń di ọ̀rọ̀ àhámọ́tọ́ wà yẹn. Gbogbo wọn ni ó sọmọ nìgbójú ayé wọn. Àmín Jésù Kristi. Ẹni tó ní ayé àti ọ̀rọ̀ yóò nà wọ́n nípasẹ̀ ẹkún. Àmín Jésù. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. So Sunday Igboho ò ṣe gbàgbé rárá. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun dáàdì. Ẹ ṣeun, God bless you sir. Ẹ rà àánú gbà sà. Ẹ ṣeun o, ilé yín ò ní dáwóró, ẹ ò ní kó sóko ìwà jẹ o. Bẹ́ẹ̀ ló wá wí o. Jésù agbára wa. Ẹ ṣeun dáàdì, God bless you. Ẹ káàbọ̀ sà. Ẹ ti rí àwọn bàbá mi ló sọ̀rọ̀ yín. Wọ́n ní a ò lè gbàgbé rẹ̀. Kò possible.
ìwọ náà ó pè wọ́n ẹ jẹ́ ká tún gbà wọ́n mọ́mì ẹ̀yin mọ́mì ẹ̀ náà ẹ dá sí i ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ tí ò bá ní kankan ṣe pẹ̀lú mọ́jẹ̀mú n ò tiẹ̀ ní sọ rárá ṣùgbọ́n tó bá ti jẹ́ ti ọmọ Adéyẹmọ torí pé Ọlọ́run ní lò ó bó sì mọ̀ dájú pé Ọlọ́run máa fi pamọ́ síbẹ̀ yẹn ni láìpẹ́ láì jìnnà yóò jáde ó ń sọmọ lóko bẹ́ẹ̀ ni a kì yóò sí pẹ̀lú òkú rẹ̀ Sunday yóò borí ìṣòro Sunday yóò borí ìṣòro dandan ó sọmọ olókùn bẹ́ẹ̀ ni a kì yóò sí pẹ̀lú òkú rẹ̀ Sunday yóò borí ìṣòro ta ló tún wà ńbẹ̀ mọ́mì pè wọlé 08057455803 máa bá ń lọ́ọ̀fù rẹ̀ máa láìkí rẹ̀ oyoyoyoyo tẹ́ rí àwọn nǹkan míì wà tó jẹ́ pé téèyàn míì ò bá mọ tí ó tiẹ̀ wàá fẹnu rẹ̀ sọ onígbà sọ̀rọ̀ aláwo á sọ̀rọ̀ a ní ó dáfìrì gbọ̀ngbọ̀n kò sí bí sọ̀rọ̀sọ̀rọ̀ kan ṣe fẹ́ sọ̀rọ̀ gbogbo àwa tá à ń pè fún Yorùbá Nation tá a sì fẹ́ gbàgbé Sunday aláṣọ akọ Sunday oníwèé ìròyìn akọ Sunday onírédíò aṣọ Sunday oní TV aṣọ Sunday ẹni tí ò sọ̀rọ̀ aṣọ Sunday ṣọ́ọ̀ṣì aṣọ Sunday olóṣèlú aṣọ̀rọ̀ Sunday babaláwo aṣọ̀rọ̀ Sunday èèyàn kan wá wò pònú ayírádà kan wá wò ó ní wọ́n ti gàgé rẹ̀ owó GoFundMe nánà ta ní bá yín náwó GoFundMe ta ní gbowó GoFundMe kí ní jẹ́ GoFundMe ó ara ń ta ẹlòmíì nígbà tọ́jà àwọn ò tà mọ́ lórí Facebook nígbà tó jẹ́ pé gbogbo Facebook Instagram YouTube Yorùbá Nation ní lọ́mẹ̀ á sì gbà ẹ ò ní kú nígbà tán ni wọ́n ta sẹ́kẹ́lì yẹ fún lóye báyìí téèyàn kan sọ pé kò ní ṣeé ṣe Ọlọ́run tún rán wòlé sí pé wò níwòye ọ̀la náà máa ta o ṣùgbọ́n ojú ló fi rí ẹnu rẹ ò ní bá ó rò pé ṣeréṣeré ni nígbà tó gbé gbọ́ pé wọ́n ti ń tà á bẹ̀ ó bá sá pẹ́kẹ́lẹ́pẹ́ ó bá lọ bẹ̀ èrò wọn bá tẹ wèrè mọ́lẹ̀ wọ́n tẹ̀ pa ó dèrò màdìyẹ wọ́n dẹ̀ ta pín ọjọ́ tí Sunday bá jáde lẹ́lòmíì ó pokùnso bí Olúwa ti ń bẹ ọjọ́ tí Sunday bá jáde lẹ́lòmíì ó jáde láyé kì í sọ̀rọ̀ èpè gbogbo àwọn ọ̀tá rẹ̀ á rí i pé bọ́n bá ṣe ń jáde Sunday ṣe ń jáde báyìí ẹlòmíì á bọ́ sínú stroke ẹ̀jẹ̀ á tún gbọ́n tán fẹ́ wí. ẹ káàsán o ẹ káàsán o ẹ káàsán ẹ káalẹ́ o ṣe fẹ́ bá wa dá sétò ni. Bẹ́ẹ̀ni sà, ẹ kú ètò sà. God bless you ma. Ẹ ra àánú gbà. Ṣé ẹ̀yin náà faramọ́ pé gbogbo ọmọ Yorùbá Nation àti gbàgbé Sunday sí Benin ṣé lóòótọ́ ni? Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ rárá. Ẹ bá wa yànnà náà rẹ̀. Àti gbàgbé wọn. Ibùn àárọ̀ yìí gan bàbá àròpọ̀ eré. A sì ṣe prayer fún wọn ní àárọ̀ yìí. Ẹrù àṣẹ o. A sì ṣe prayer fún wọn láàárọ̀ táwọn èèyàn pè wọlé tí a ṣe prayer fún wọn so àgbàgbé wọn a lè fi ojú olóore gúngi. ẹ ṣe jàre. lóòótọ́ àwọn kan lè gbàgbé wọn o àwọn olóṣèlú pẹ̀lú àwọn oníjẹkújẹ àwọn alátẹnujẹ. bẹ́ẹ̀ni wo yóò dáa fún ọmọ yìí ò ní rí kẹgbẹ́ sọnù bí òjò olúbi ọmọ mo ń gbádùn rẹ. àwọn oníjẹkújẹ àwọn alátẹnujẹ àwọn ìyá òṣì. bẹ́ẹ̀ni wọ́n jó tẹ̀lé olóṣèlú. bẹ́ẹ̀ni tó jẹ́ pé wọ́n ti jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn wọ́n ti jẹ mọ́ ayé. bẹ́ẹ̀ni o. so àwọn ò gbàgbé wọn àgbàgbé wọn rárá lágbára Ọlọ́run máa bá wa tú wọn sílẹ̀ láyé àtàlàfíà. àmín àyẹ̀tọ́ dẹ̀ fi lé wọn tí náà máa bá lágbára Ọlọ́run àgbàgbé wọn. ẹ ṣe jàre ẹ ṣe ma God bless you ma Yorùbá Nation now ẹ ṣeun kọ́lọ́mù àgbà fún alágbára Ọlọ́run. àmín. alágbára Ọlọ́run àgbà fún gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé bá ṣe ń jẹ̀yà yìí pé òun ló tẹ́ wọn lọ́rùn ìgbà tá bá máa gbà kò ní ṣojú wọn lágbára Ọlọ́run. àmín Jésù àmín Ọlọ́run yà láwù àmín o. Ọlọ́run máa gbà fún wọn lágbára Ọlọ́run gbogbo àwọn tó dẹ̀ tẹ̀lé olóṣèlú náà advice wọn ni pé kí wọ́n padà lẹ́yìn olóṣèlú kò sí nǹkan tó olóṣèlú tó fẹ́ ọ̀fà àwọn èèyàn ìgbà tó bá ti fẹ́ dìbò ìgbẹ́ náà máa há owó wọ́n máa pín nǹkan bí ìmọ̀ kan tó ṣàwọn èèyàn ní Nàìjíríà tó jẹ́ pé wọn ò ronú wọn ò ro ọpọlọ wọn. aláìní làákàyè ni wọn. ó ṣe jẹ́ pé gbàtẹ́ election bá ti ń bọ̀
ìgbà yẹn làwọn olóṣèlú yà wá máa pín nǹkan kan fún wọn àwa máa jó pẹ̀lú olóṣèlú ẹ wo ìgbà kòrónà tó yẹ kán fáwọn èèyàn lóúnjẹ ebi fẹ́ pa wọ́n kú bẹ́ẹ̀ ni wọ́n ti oúnjẹ mọ́ warehouse wọn ò pín oúnjẹ fáwọn èèyàn ebi ń pa àwọn èèyàn wọ́n dẹ̀ tẹ àwọn èèyàn mọ́nú lé pé kán má jáde bẹ́ẹ̀ ni ẹ jọ ṣé àwọn olóṣèlú yẹn ló yẹ kán tún máa tẹ̀lé ṣé tẹ̀ kó olóṣèlú jáde kán tẹ̀lé wọn. wọ́n lọ kó oúnjẹ pamọ́ ni wọ́n fẹ́ fi campaign tásìrí wọ́n tún tán lọ kó oúnjẹ bọ́ọ̀ta kò tún yé wọn òpònú lẹ́lòmíì. àwọn ebi ṣèbẹ́lẹ̀ tẹ́rí ni àkàìmọye lè tó jẹ́ pé àwọn èèyàn ò rí tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tó lọ kó pamọ́ sí ṣe bọ́ọ̀ náà ti rí pákíìsì oúnjẹ tó ti expire òun náà látún gbé fún ọtá tún máa jẹ. wọ́n á tún káìsàn sí wọn lára. kò sí hospital gidi kò sójú ọ̀nà gidi kò sí kankan tó ń wọ́ọ̀kì nílùú yẹn. tẹ́ bá ra íńtánẹ́ẹ̀tì oṣù kan ni kò ń ṣe pé bí a kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ̀ bá máa wo Facebook látàárọ̀ kẹ́ bá wo títí dáadẹ́ kẹ́ wò ó ebi bí mo ṣe wá yìí 24 hours ni mo máa ń wà online ìgbà mi ti bá wo program báyìí mo máa sùn lọ ní fóònù mi máa play iye ò sọ yìí pé kí íńtánẹ́ẹ̀tì mi oṣù parí oṣù kan náà ni màá fi lò tán tó oṣù kan náà ni tó bá dẹ̀ ti dànù ó dá oṣù mi mo máa rà mí sí. àwọn ará South Africa náà ni MTN wọ́n ń gbá wa bí ẹni gbá bọ́ọ̀lù báyìí ni tẹ́ ẹ bá ra dátà MTN tẹ́ ẹ ro ní 50,000 mami tẹ́ ẹ bá máa pa dátà rẹ tó pa láàárín ọ̀sẹ̀ mẹ́ta ó ti tán ọ̀rẹ́ ẹ̀sẹ̀ méjì gan ó ti tán rárá gbẹ̀nà available yìí. tábàdẹ̀ ra káàdì yẹn ló lára tábàra káàdì yẹn wọ́n tún máa fún wa ní local call wọ́n tún fún wa ní local call tá a máa fi pa ibi mi tẹ́ ẹ lò mi ń lò wọ́n fún wa ní local call tá a máa lò so kí wá nìkan tó wá ń wọ́ọ̀kì nílùú yẹn torí mi mọ àwọn èèyàn nílùú yẹn mi tiẹ̀ mọ bó ṣe ronú rárá àwọn olóṣèlú tó jẹ́ pé tó bá tẹ̀ jáde mi ò tiẹ̀ expect pé àwọn èèyàn tẹ̀ lè jáde ní primary election tó ní wọ́n ṣe ní ṣé Ọ̀ṣun àti Èkìtì yẹn àwọn olóṣèlú tó jẹ́ pé tó bá jáde ó yẹ kó máa lẹ̀ wọ́n lóko ni kọ́ ní níbo ṣé pé ẹ̀yin tiẹ̀ lè jáde ẹ wo nǹkan tó ń ṣe fáwọn ọmọ ẹ̀sà wọn ò rójú tú ẹ̀jọ̀ ní olónìí. ẹlòmíì nínú wọn ọmọ ẹlòmíì ìyá ẹlòmíì ò tí ì báláǹsì tán pàyà ọtápọ̀ ọmọ rẹ̀ wọn ò tí ì báláǹsì dìde eléyìí ní bá ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ pé wọ́n sì wà ní kómà ni. kí wọ́n ló wá dé àwọn ìjọba ìwọ̀n kan wéèsì láìpẹ́ àwọn èèyàn ní ẹ̀wọ̀n kan tó ń sọ àwọn yúùtù dà ẹ̀wọ̀n kan tó ń sọ àwọn yúùtù dà táwọn yúùtù ń mu tó ń mu kókè tó ń mu gbogbo ẹ̀ tó ń mu oríṣiríṣi nǹkan. tọmọ ọmọ ọdún márùndínlógún lọ ń bẹ́rí èèyàn ó lóun fẹ́ ṣoògùn owó ìyún yóò. wọ́n sọ àwọn ọmọ ọlọ́mọ wọ́n sọ wọ́n di yahoo èmi àti yan kan àṣìjọ dìbẹ́ẹ̀tì kìíní yẹn ní Nàìjíríà ó ní mo rá àwọn ọmọ obìnrin mo rò pé àwọn ọmọ obìnrin yẹn bí àwọn lọ máa ń pa àwọn èèyàn àbí ọ̀kan ẹni ẹ wá sọ fún mi pé ní pé ṣáwọn ìjọba ló fà mo ní gbogbo nǹkan táwọn YouTube ṣe ní Nàìjíríà mo ní 100% ṣù àwọn ìjọba ni. bẹ́ẹ̀ ni ìjọba ni ọwọ́ tó bá di ilẹ̀ lè sùn yálò. mo ní tó bá yẹ pé gbogbo ibi tó fi ṣe chọ́ọ̀chì ní Nàìjíríà àbí ibi tó yẹ kán kọ́ kọ́ńpìnì ńlá tí ẹ kọ́kọ́ sí káwọn èèyàn máa ṣiṣẹ́ ṣé wọ́n tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀. ló wàá ronú kó lọ mọ fẹ́ fìbọn pààyàn. ó èèyàn fẹ́ lọ bí fìbọn pààyàn àtàárọ̀ tí mo ti kúrò lé èsì mo ṣẹ̀ṣẹ̀ ń lọ lé ni ṣé mi tí mo ti kúrò lé látàárọ̀ tí mo ti jí kúrò lé látàárọ̀ tí mo ti lọ síbi iṣẹ́ tí mo máa lọ lé èsì tí mo máa lọ wá ṣé mi yẹn ni màá sọ pé mo fẹ́ lọ ṣe nǹkan burúkú. no torí iṣẹ́ tí ò sí ni tíṣẹ́ bá wà àwọn yúùtù tí bàbá Buhari sọ pé àwọn lazy youth kò sí àwọn yúùtù wọn ò lazy àwọn yúùtù Nàìjíríà wọn ò lazy kò síṣẹ́ tó máa ṣe ni tíṣẹ́ bá wà wọ́n á ṣe é tó bá jẹ́ pé a lazy lóòótọ́ kí ló dé ta fi ń ta káàkiri kí ló dé táwọn èèyàn fi ń lọ ìlú òyìnbó tó ń fi dúró sí Nàìjíríà ṣé wọ́n lazy náà travel àti tó lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni. àwọn kọ́ ló ń ṣàánú wa àwọn ìyá yẹn lèmi máa bá sọ̀rọ̀ torí àwọn náà ń bímọ àwa la ń bímọ àwọn ọmọ wọn náà jobless tí wọn ò ríṣẹ́ tó ń rìn káàkiri. wọ́n ò mọ àwọn ọmọ ọ̀kadà náà ń gun ọ̀kadà ó gan títà sọ̀sì bá tún mú wọn lẹ́kọ̀ọ́ wà ló ń bá mi báyìí ni. gírádùétì ọ̀kadà máa gun mọ́rúwá. wọ́n nà kan lójú mi ní Kétu lánàá ó gọ̀kadà ó gbéyàwó rẹ̀ ó ń lọ bí sẹ́ni ó lóun ń lọ bí sẹ́hun ni ó lóun ṣe car wash ó wá gọ̀kadà ladies machine táwọn task force yẹ ń gi lórí ẹ wo. wọn ò tẹ respect anybody nílùú yẹn àtọlọ́pàá o àti anybody kò sí wọn respect anybody ẹ ṣe ìlú nìyẹn zoo country nílùú yẹn zoo country ó ní ìlú yẹn. ó dàárọ̀ mọ́.
ẹ ṣe gan ni sà. God bless you ma. Amen sà. ìyá yìí ní sàásùn ní Nàìjíríà o sàásùn sẹ àbí ṣé ìtò lọ ń gbòòrò nù ó yá Nàìjíríà dídí sàásùn. Mọ́mí ẹ pè wọlé ṣé ìwọ ti gbàgbé Sunday Igboho àbó gbàgbé ó yá ó kù ṣẹ́jú díẹ̀ ọmọ bá ń rí ilé rẹ̀ àti lo 1 hour 40 minutes ó yá torí àwọn tí ó wò kán má lọ wé sí dátà wọn. Mọ́mí ta ló wà ń bẹ̀ nítorí pé ẹ wo àdúrà ọ̀rọ̀ tí ìyá yẹn sọ ẹ wo bí a ṣe ń la àwọn wàhálà àti ìdààmú kọjá. Bàbá kan gbé mọ́tò lọ lówódé onírin lánàá ó kà dúró lásán ni o kò pé 10 seconds lásìmọ́ ti bẹ́ sínú mọ́tò gbaragbara wọ́n ti wọ́ bàbá bọ́ọ̀lì wọ́n wọ́ sórí títì báyìí ni kí náà ń wá náà owó kàmpéènì àròdákẹ́ ni o ẹlòmíì jókòó sínú yàrá rẹ̀ Tinubu ẹni wà lẹ́yìn kẹ̀kẹ́ wọn ti wọ́n sẹ ẹ ti wọ́n fún Tinubu àwọn ọba tá a tún fi ṣe representative tá a tún lọ ń kẹ́jọ́ ọba òun ni Tinubu tún wọlé lọ bá adúrúbà ṣe bú yín tó àgbàtẹ́ tún gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n tún promise yín pé ọmọ máa gbé jíìpù kọ̀ọ̀kan wá fún yín ẹ mọ̀ pé torí pé wọn ò tí fẹ́ gbé jíìpù yẹn jáde ó ti rà á jọ àti rí ibi tó rà á sí Lexus 2017 àti rí ibi tó kó sí ẹ̀yin ọba tó fẹ́ pín fún yín ìyá ẹ̀ ń jẹyé àwọn ọmọ yín mọ́yé ni ẹ̀ ìdáyé ọmọ ọba mọ́yé torí ayé tèmi ni mò ń jẹ ibi tọ́lọ́run rán mi ni mò ń ṣe yìí èyí tó sì rán yín ẹ̀yin lẹ́rìí oyè ní kẹ́ ẹ máa gbàbẹ̀ tẹ́lẹ̀ káwọn ọmọ ìlú ó máa sọnù máa yín lọ́wọ́ ẹ̀ rojọ́ rẹ̀ ńgbà bẹ́ẹ̀ dọ́dọ̀ Ọlọ́run àwọn ọmọ yín ó sì jìyà rẹ̀ kò sí wàhálà. Mọ́mì ta ló tún wà ń bẹ ẹ já gbèpè méjì sí ẹ má jà gbèpè o ìpè la fẹ́ gbà o la fẹ́ gba kọ́ọ̀lù Ọlọ́run má jà gbèpè ọmọ ní ẹ má jà gbèpè méjì sí èpè ò ṣeé gbà o ire ló ṣeé gbà lórúkọ Jésù ò ní gbèpè. Ta ló wà ń bẹ mo ní ta ló wà ń bẹ ìyá yẹn ní ayé ó ní ìlú Sàásùn la tún gbé. Hallelujah. Nítorí oríṣiríṣi àwọn kan ló ń lọ nígboro. Mami ẹ má listen ibi tá à ń lọ ní káfíìsì àánú Ọlọ́run á sì bá ọ gbé ògo Ọlọ́run á bá ọ gbé o ò ní sọnù. Mami kí n tó máa lọ àwọn ilẹ̀ àti àwọn oko wa ti ń lọ lọ́wọ́. Mami a ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ nínú oko wa àwọn tán ti ra oko àpọ́n gé ilẹ̀ lórúkọ Jésù. Bó tó bá fẹ́ dáko kàn sí wa bóyá o dẹ̀ fẹ́ gbé ilé rẹ fún caretaker pè wá bóyá o fẹ́ ta ilé àbó fẹ́ ra ilé pè wá àbó fẹ́ ra ilẹ̀ àbó fẹ́ ra ilé sílùú pè mí sórí nọ́mbà tí a tẹ̀ síta yẹn 08057455803 bí o dẹ̀ fẹ́ àsìkò àdúrà kan lélẹ̀ à ń sọ̀rọ̀ nípa Yorùbá Nation ni bí o dẹ̀ fẹ́ pè mí fún àdúrà náà mami wòlíì ọmọ ọba Abíọ́dún ni mò ń jẹ́ o it is well with you Yorùbá Nation náà ni I stand with Sunday Igboho. Nothing can take me back from the Yoruba Nation. Títí Jésù yóò fi dé ọmọ Yorùbá ni mí n ò sì ní yí padà títí wàá fi dé ilẹ̀ ìlérí náà èmi ìwọ ò ní kú fọ́tayọ̀ máa ṣe rere torí tó o bá ṣe bí yóò padà bọ̀ wá bá ọ yóò dára fún ọ wàrà ànúgbà oyin code God bless you Ọlátúnjà Akíntọ̀mídé ẹ̀gí kẹ́ntì o ṣàlàfíà ńlá ọkọ̀ máa ń dó déédéé o báyé à ń kéré oko délé o ẹni tẹnu gbó bí ọwọ́ o ọdún bá fi hàn ní wáúlí ìhàn sí wọn mọ́lé olúlẹ̀ ó tẹ̀dó ẹ̀yà àdóhùn náà bọ̀ o à ń tọ́jú ọmọ wọn o à ń pè bá wọn yé wọn à ń pè wọn nílé o à ń kí wọn o àmọ́ kan wọn balẹ̀ à ń kíyàn wọn fi Oǹdó déédéé
àwọn màdá wa ó lé wa tó Ondo ṣe o Ondo déédéé ẹ̀yin ará Ondo there's one program kan tí ń bọ̀ lálẹ́ yìí when you are in Ondo it's a beautiful Ondo mo fẹ́ sọ mbẹ́ every Friday alẹ́ ìdá ní alẹ́ àdìtú bóyá máa sọ sọ́la program kan bọ̀ lálẹ́ yìí 9 o'clock Ondo ẹ jẹ́ ká lọ tún Ondo ṣe o àwọn ìlú kọ̀ọ̀kan àwọn àdúgbò kọ̀ọ̀kan lóńdó ó ti mẹ́hẹ̀ o gbogbo ìgbèríko gbọ́jà lẹ́lọ́ ń kọ́lé sí ìlú àárín Ondo gangan ti ń ṣòk bí àwọn dìmlí wọn já òwe ètò òkègbògì ẹ̀ǹkẹta òkàgùnlà dédédé bẹ́ẹ̀ òkọ̀ṣán dédédé àwọn ọgbọ̀nkúta àwọn olíjẹ̀gẹ̀gẹ̀gẹ̀ orí bẹ́ẹ̀ dédédé àmọ́ tàlẹ́ kò máa ń là o àgé àwọn ọmọ wọn wù ìdálẹ̀ dáhùn látúnlé bá wọn yan ṣe kí bá wọn fi family house wọn ló bá dọ̀la nídùú wọn bá ta family house ẹ kó igbó wo ìtàlí ẹ bá ẹ wútàlí bá ẹ wútàlí yí ẹ wé dáhùn wúbà ẹ yí ẹ kú ọbẹ wúlí bàbá bá ẹ wé dáhùn tọkọ náà kí buhari kà ń jíwèé fi bí wọn ọmọ Ondo náà la tó wo ti bímọ olóyìnbó wé ọmọ ẹ lè wáyé Nàìjíríà mọ èé ò wé dẹ claim fún wa ọmọ Ondo mọ̀mọ́ gbàgbé olí àjọba iye àwọn tó Ondo o àdáwà tó ń ṣe àmà fi hàn wá ìkímọ̀ ògùn Ondo rí bẹ̀rẹ̀ ní ẹjọ́ Ondo ṣùgbọ́n Ondo ti a sàn o Ondo yìí kéyìn tí yóò sàn àdáwà olí o dédé dèkálẹ̀ àbọ̀ yìí ọ̀rẹ́ àdáwà olí dáwà tó ń lé wá ṣe wẹ́ẹ̀ mà súlé ó dàbí olí àdàkà wáwúlí àmà fi hàn wá ìkímọ̀ ògùn ẹlòmíràn ìdùn bá yẹ bá kú ìgbà ìwé wálí àìṣẹ̀ wa ìké ìgbà ìmí wáwúlí ẹlòmíràn rédíò bá ti pe wòlíì ìwòlíì ilẹ̀ yọmọ Ondo èmi èyí o mi kíjọ́wé ti wáwúlí kẹ́yà ìyàlẹ̀ ti fẹ́ sí kí mi fẹ́ àmọ́ àdà ṣe bẹ́ẹ̀ o àdàpadà ò lè bá wa yé wa Ondo dédédé ọmọ múlàmù jìṣẹ̀yẹ o Ondo dédédé alẹ́ ó bá iye Ondo dédédé mi gbádùn wọn Ondo dédédé àwọn Ondo club Ondo everywhere in all country lórúkọ Jésù ẹ ó kórè èkó délé o ọmọ ọba ló ní kí yan mi ọmọ ọba bí ọdún kí wọn yò àánú Ọlọ́run á bá yín gbé o ẹ ò ní sọnù ògo Ọlọ́run á bá yín gbé o Jésù náà agbára wa ẹ ṣeun o God bless you see you later orúkọ mi ò yí padà Wòlíì ọmọ ọba Abíọ́dún G.O. Yoruba Nation àbíkẹ́yìn Elédùmarè lọ́la a ó tún jọ pàdé ire o.